báyàn ní àjọṣepọ̀ ẹ dákun ẹ tẹ love and like o ẹ tap tap o mi ò rí o Kausara ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa sọ fún wọn ńbẹ̀ ẹ àrí tap tap o ṣé ń pa kíní kí n lọ jókòó tó tútù mú torí bírèkì tó yẹ kí n fi bírèkì pé kíní iṣẹ́ ni mo fi wá pé ká fi dá wa ní ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá ti ṣe páàtì tìyín ṣé ibi tá a bá dé yìí mo ti gbà kọ̀wọ̀ you scratch my back I scratch your back ni mi ò lè máa fẹ́ fún sọ̀rọ̀ kẹ́yìn kan máa gbọ́ àwọn èké olófòófó bí orin ẹ̀gbọ́n mi K1 the ultimate ó lẹ́yìn olófòófó àdúgbò àwọn ṣàbọ̀jọ ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ ṣiṣẹ́ èmi nìkan ni kí n máa dáfẹ́ fún kẹ́yìn wá jókòó kẹ́ máa gbọ́ ìròyìn tí mo gbé dé àjọ ṣiṣẹ́ yẹn ni ṣẹgbọ́n ẹ ṣí ẹ kẹjẹ káwọn èèyàn mọ̀ pa àti jáde kẹ́ ẹ tap tap kọ́ rí pé àwọn ẹnìkan ń bẹ ń bí o ebo lórí ibú tí mo sọ yìí ó fi tipátipá bọ́mọ lọ́mọ lájọṣepọ̀ ẹni tó wá bá fi tipátipá bá jọṣepọ̀ yìí onítọ̀hún ní kíní sickle cell genotype onítọ̀hún SS ni Abuja lélẹ́yìí ti ṣẹlẹ̀ o ìyẹn wá kọ́ nípa bámbárí ẹ o torí ẹ wò pé kí ni mo fi wá pé ọ̀gá àwọn eléri ibú ẹni yìí ní àrùn kògbóògùn ẹ ṣáà ti máa rùn kògbóògùn Àdìsá ká má fẹnu pé ẹ mọ̀ pé tó bá lẹ́nìyàn ládìsá ó lárùn kògbóògùn ó sì fi tipátipá bá ọmọ lọ́mọ sùn ìyá bèjì onítìǹkò bó ní ọkọ mi mo ti ṣèpolówó pàǹlà ọgbọ̀nà nǹkan kan àwọn tí máa ń kọ́kọ́ sọ nìyẹn kẹ́mi tó mú mi Big Daddy wa ẹ káàbọ̀ Kausara arántàwọ̀ arántà Kausara Big Daddy wa ní ló gbé #1 lánàá lórí bíbáyìí ẹ mọ̀ pé mo máa ń rí iye hours ìṣẹ́jú ẹni tó lò ṣẹ́jú mẹ́ta ẹni tó dúró fún ṣẹ́jú méjì gbogbo ẹ̀ ní máa ń rí Kausara ni mo ń sábà lead ó ti wá dùn mọ́ ló bá di lánàá tá bá ṣe parí show ń bá rí pé Big Daddy wà Lájí Yomi Alesh ni ẹ Kausara bá jàgbọ́n sí kọ́ ló ní pẹ́pẹ́sẹ́ ẹ̀wọ̀n MTN ló ṣòjóró fóun Glo lòun máa ń lò lòun bá lọ MTN ẹ dákun kọ́ńdà nínú ìyá òkú ìyá àdèlè kí ló kàrà pẹ̀lú yẹn alẹ́ lòmí èèyàn kan ti gba fọ́ọ̀sì mọ́ ẹ lọ́wọ́ kó o yé sunkún abọ́ Mr. Bọ́lájí làwọn yẹn náà ní nẹ́tíwọ̀kì iṣu àwọn oníṣègè àwọn ni wọ́n bẹ̀bọ̀ èmi kan nẹ́tíwọ̀kì ní ń gbé yín wọlé tí ń gbé yín jáde bí iye ìgbà tẹ́ fi ló ń bẹ̀ ni mo ti sọ fún yẹn múùfù lọ sẹ́yìn àbí kẹ́ ẹ lọ gbé kó ìkànnù méjèèjì ni ẹni pé mo ṣòro sọ̀rọ̀ fún ọlọ́rọ̀ gan ti gbọ́ ń sìn Big Daddy lásán kọ́nà fi mí jẹ information minister wọ́n sì jáwé àkókò lé mi lórí mo ń láti jíṣẹ́ mi jẹ́ fẹ́ ọ̀rọ̀ mi lóye nígbà tí n bá ṣeṣẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ Big Daddy ṣe mo kẹ́ mọ́ra yín ṣé máa dárúkọ yín ní kọ̀ọ̀kan Sister Bọ́lájí Ṣóyẹ̀mẹ́kún Kausara yẹn báyìí ó ti ẹ̀ ń sunkún sábọ̀ ni ìyá landlady bàbá landlady ni bàbá landlady bá ní àwọn làwọn kọ́kọ́ wọlé èèyàn kọ́kọ́ wọlé ṣé ní máa sọ fún yín èèyàn síwájú yàn lówó kò mí pé yóò lówó jù yàn lọ bàbá landlady ló kọ́kọ́ wọlé bọ́ńgbò jẹ́ pé ilẹ̀ Haúsá lẹ̀ ń gbé ilẹ̀ Haúsá ò sì mọ nẹ́tíwọ̀kì bẹ́ẹ̀ tí wọlé lẹ ti ń jáde gbogbo alárí bẹ́ẹ̀ bá sọ yáàyù yá kọ yùmù kẹ́ ẹ tó pé yáàyù yá kọ yùmù délẹ̀ nẹ́tíwọ̀kì ti gbé yín jù dànù ẹ fi pa ò àwọn ẹni tẹ́ ń bá gbé èèyàn mélòó nù wọn ló ní fóònù nílò nẹ́tíwọ̀kì Ìsẹ́yìn gan la jújù yìí lọ nẹ́tíwọ̀kì Ìsẹ́yìn bàbá má bà sọ̀rọ̀ WhatsApp ló wá dá ń sẹ́yìn o bẹ́ẹ̀ bá pè sẹ́yìn direct ẹ ṣera yín ìyẹn náà máa ń dákú dájí ni o bọ̀ ẹ̀yẹ jẹ́ kó jẹ́ WhatsApp call ebe rí àjẹ́ ẹ̀wà tó yàn lájẹ́ ẹ máa ń ráwọn èèyàn nísẹ́yìn ọba ń wà ń bẹ̀ just truly ni so ọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ kéèyàn gbọ́ ẹ ti sọ fún mi pọ́rọ̀ ìbàjẹ́ kéèyàn gbọ́ èyí tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ bá ní kéèyàn má gbọ́ èèyàn ó gbọ́ o bẹ́ẹ̀ sọ̀rọ̀ bàbá wa Tinubu bẹ́ẹ̀ bá sọ fún mi pé má sọ o béèyàn bá sọ̀rọ̀ fẹ́mi fi kọ́másì síbẹ̀ o pé má sọ o ọlọ́rọ̀ ó gbọ́ o Big Daddy ṣé ẹ ti mọ gbogbo àwọn tó ń fojú fẹ́ yín tó ń fọkàn fẹ́ yín ó
olórí ibú yìí ti ní àrùn kògbóògùn Àdìsá ó wá fi tipátipá ó fi bá ọmọ lọ́mọ ṣé mo ọmọ lọ́mọ tó yẹ pé ní kíní síkúsẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń yọ ayé wọn gbé ni ó bá ó ló jíjíjíjíjì olórí burúkú yìí dẹ̀ láàrùn kògbóògùn ó lára gbéhun ó ló bá òun sílẹ̀ ẹ̀yin èèyàn torí mi ò kí ń ṣọkùnrin bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ ẹ sọ fún wa kí ló lè mú nǹkan bàyàn mọ́lẹ̀ ṣó lu alomọ ni àbólú ọ̀pẹ ẹ̀yìn ṣe rí béèyàn ó bá ra ọ̀pẹ ẹ̀yìn alomọ kìíní yàtọ̀ táwọn alágbó ń tà tó máa ní kẹ́ lò ó ṣé bó máa ń sọ fún yín pé kẹdélé kẹ tó lò yín alákọ̀ọ́kọ́ béèyàn ò bá yọ lórí ibú ọkùnrin yìí lòun ò ní girlfriend ó dẹ̀ lọ ifá máa fàyàn lápòyà o ṣé bàbá tiẹ̀ ní kó lórí burúkú ẹ̀ tẹ̀ sí ẹ̀ wò ń gbọ́ mọ̀ pé ò níyàwó ò lẹ́ni tí ò lọ dá sí lára àrùn kògbóògùn ń bẹ lára ẹ̀ níbi ó ti máa ń bá àwọn ọmọ aláṣẹ́wó sùn kiri ó wá mú ọmọ lọ́mọ àdúrà rẹ̀ ń sìn pé tó bá lọ ṣàyẹ̀wò fọ́mọ obìnrin yẹn kọ́lọ̀ má jẹ́ ó ti kó o torí àyẹ̀wò nǹkan ṣàyẹ̀wò nǹkan ṣoṣo every 6 months wọn láti ṣe bí ẹ̀mẹ́ta o kákún fàdúrà o ọlọ́wọ́ ní jára rìn fẹsẹ̀ sí o a ní ṣàgbákò o ẹni tó ti tẹ tí ó ti kọ lórí ibú síwájú fọ́ ẹ̀dì ẹ̀ a ní jáde ń jọ táàrán tí mú gíláṣìsì wa tá a fi ka nǹkan dání o tá a ti rí pé olórí ibú ti wà níwájú eléyìí a yà tètè ya fò sí títì míì tóró lórí burúkú lọkùnrin yìí o ẹ jẹ́ ń pe bàbá àwọn tí ò tètè wọlé àwọn bí ìyá landlady àti bàbá landlady máa fáìn níyín bàbá landlady our UK best scholar Kausara Sister Bọ́lájí mò ń rán yín sí admin ní mò ń rán yín sí àwọn tó láwọn advisor wa Big Daddy wa advisor wa ni wọ́n rí wọn lórí bíbà mò ń rán yín sí bàbá landlady àtàwà UK best scholar advisor wa ni wọ́n bá a bá ti bẹ̀rẹ̀ ètò ó yẹ káwọn advisor ti máa bá a bẹ̀rẹ̀ ètò ní just in case wọ́n ti gbọ́ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wà tó bá jẹ́ pé ṣókùnkùn sẹ́mi so Kausara Sister Bọ́lájí ẹ wọnú kíní wọn lọ ẹ láti sọ pé mo sọ lórí show pé mo dárúkọ wọn our UK best scholar bàbá landlady àti our Big Daddy wà ń bí báyìí àwọn méjèèjì yẹn tá a bá ti rí wọn lórí show bàbá landlady ṣe ẹ̀gbórí wọlé ni a ti sọ fún ìsídàkẹ́ kó lọ sẹ́yìn ṣé ní bí kò sí excuse fún yín o ẹ̀yin advisor yín VIPs àjọ yín kú o àwọn tá a bá rí ń bí déédéé àfi wọ́n sí VIP brother mi Ọlọ́run ní Ṣọlá Emmanuel àná nìkan ni mi ò rí wọn àná mi ò rí wọn then ẹ sọ fún brother Lékè Ògúndáre ó ti tójọ́ mẹ́ta tá ti rí wọn àfi wọ́n wà ní VIP tiwa gbogbo àwọn tí mò ń dárúkọ ìbò ń rán yín sí wọn gangan ní kẹ́ lọ sínú kíní wọn bá a bá ti ń bẹ̀rẹ̀ ṣọ́ láti máa bá wa mẹ́ kí la fi wọ́n ṣe VIPs mọ̀ túmọ̀ VIPs very important personality àwọn dáàdì wa bàbá bá ń kẹfà ọwọ́ àánú àwọn tá a fi ṣe VIPs sister wa àmì ájì àwọn tó yàn lájá mi ọwọ́ àánú VIPs wa mọ́mì wa Adéọlá Ìjọ́níyì Ọlọ́run bá fún wọn lókun ọwọ́ àánú àwọn VIPs wa gbogbo bí ṣe ń dárúkọ yìí iṣẹ́ yìí admin kẹ́ ẹ máa lọ máa ṣe bá àbá ti rí wọn ẹ jẹ́ àfà àwọn ẹlòmíì ṣe VIPs mo rí BFF mi lénìí my best friend forever best friend tó láhùn ẹ̀rọ òun best friend mi bó ṣe dùn tó ṣé bó bẹ̀rẹ̀ ìwà ìbí ò bá ṣe dùn tó ṣé boyfriend best friend mi ò gbọ́dọ̀ fún mi inú ohun yẹn kí best friend mi náà gbanú ohun tèmi náà just in case tí best friend mi tó bá fẹ́ lọ ṣàkárà àwọn bóyá kó bá fẹ́ ṣàkárà best friend mi níbì kan kí best friend mi náà kó fóun street pé kí ló fẹ́ fòṣì mọ̀ ṣé best friend mi wọ́n lè ṣàkárà best friend mi kí best friend mi sọ pé kí ló fẹ́ fòṣì kí ló fẹ́ fòṣì ìjẹ́rù ọbẹ̀ nìkan kan kò wà láìkò sẹ́ńtì ọkàn àmàrẹ́rìn ni pé tá ń lọ mọ́ bọ̀tà tá ń lọ mọ́ bọ̀tà ń gbé lọ́mọ bọ̀tà ti wá ṣọmọ bọ̀tà ṣe kí làwọn ọmọ kò yí wá ṣe lájẹgúnlẹ̀ wà láọkàn àmàrẹ́rìn ni ẹ jẹ́ kí ọkọ fẹ́ ṣe bí kíní wà láì bí ìbálẹ̀ jàgbọ́n ti bá ní ẹwà ìwo lò ṣì gangan
wàhálà ọmọ ọkọ sún mẹ́yìn náà pé eléyìí o kó má yẹ pé the next tí ó ṣe ìgò ni ó pa mọ́lẹ̀. Best friend ẹyẹ ṣàwọn ohun yín ṣẹgbọ́n sharing is loving. Kí làbọ̀rọ̀ pé à ń ṣọ̀rẹ́ kòríkòsùn that you keeping your assault voice to yourself. Kò burú wàláì kò ní pẹ́ kó tó yọ ní búrẹ́dì best friend mi. Ó dìjọ́ tó bá fẹ́ jẹ ojú best friend mi nígboro. If you call me pẹ́rẹ́ máa ní mò ń sùn èmi ní máa sọ̀rọ̀ máa ní hello yeah BFF mo máa ń sùn yanjú ọ̀rọ̀ ayé ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Wálé kárí àtù ní kóníkálùkù gbẹ́rù ààrẹ. Ẹ jẹ́ ń pe bàbá. So ṣé mo ti fi ohùn sílẹ̀ fáwọn àwọn advisor? Bí ṣe fohùn sílẹ̀ yìí ni kẹ́yìn admin ṣe jíṣẹ́ fún wọn. Ẹni ìyá para. Ẹni mo para. Ṣé bẹ́ ń gbọ́ mo para fohùn sílẹ̀ fún wọn ní àtàwọn VIPs. Big Daddy ẹ̀yin sèvù. Ẹ̀yin gan ni number 1 lánàá. Ẹlẹ́ti gbọ́ kò bẹ́ yìí rí pé mi ìbú ẹ̀yin. Ẹ̀yin gan kọjá kíní torí mo rí yín ẹ̀yin number 1 lánàá ni. Bẹ́ẹ̀ bá ti ń bí lọ́la. Bọ́lọ̀ ń bá tún jẹ́ wá sẹ́mi mi bí n bá tún rí. Ẹ̀yin àbí bẹ́ẹ̀ bá jíṣẹ́ pé mo para. Ẹ lóhùn ọmọ támákì gan ni mo lò. Kọ́ lè mọ̀ pé mo serious. Ẹni mi ìṣòhun sàlámà lékún o. Àwọn brother lékè má lè sọ fún mi ìlóhun Jesus o. Mi ò lóhun ọmọ oníyìnrere o. Mo lò gangan. Ìtọ́lọ̀ ń gbé wá ní. Ọmọ támákì lọ́lọ́ ń gbé wá. So ẹ̀jẹ̀ ń dálì nọ́mbà bàbá. Ká tún gbọ́ rírí ayé. Ká mọ bá ṣe mọ́ olùsẹ̀mí ayé wa. Mo ti ń dálì. Torí àwọn nǹkan yìí, on guide, èmi ò mọ̀ ń pẹ̀ ẹ̀yin o. Ẹ̀yin tẹ́ bá mi sí show tànà, máa upload ẹ̀, máa upload ẹ̀ sórí YouTube. Lẹ́ni yìí. Àti òtútù àná yẹn. Then ṣe mọ̀ kíní central kíní ló wà lọ́dọ̀ wa mi mọ̀ why. Lọ́lẹ̀dì ó tọ kíní yẹn báyìí yóò tún tọ fáànù sórí. Èmi ó sì wọṣọ bí àdìmẹ́rù bàbá Sùwé lórí show lánàá ni wọ́n wá. Wọ́n ti wá bá mi wò. Àṣé àwọn ibìkan mi ò ṣí. Ṣé mọ̀ tán ẹni èmi dẹ̀ kọ́ wọ́n láwọn tó wá service. Ẹ mọ̀ máa service the same tó bá service AC náà náà máa service kíní. Wọ́n ní wọ́n ti àwọn ibìkan torí AC inú yàrá mi ó máa ń tutù wèrè jù. Wọ́n ní wọ́n bá mi close àwọn ibìkan. Ṣé mọ̀ láti jẹ́ ọjọ́ mi complain àwọn òtútù wa ní -20 degree below zero mo mọ̀ lára. Owó ni ò bọ́ ṣe jáde kan wá bá mi wò yẹn. Wọ́n ń ṣe nǹkan ọ̀fẹ́ fún yàn. Wọ́n ń ṣe nǹkan ọ̀fẹ́ o. So ẹ bá mi jíṣẹ́. Mo ti ń dá nọ́mbà bàbá. Máa upload ẹ̀ sórí YouTube àti Facebook. Ẹ wá lè má rí gbogbo ẹ̀ o. Torí a fẹ́ tó bí 2.5 hours. Mo kàn lè upload ṣé mo lè ké sí 1 hour. Ṣé mo ibi ìbẹ̀rẹ̀. Ṣé mo pé ìgbẹ̀yìn gbogbo àwọn èèyàn kàn sọ̀rọ̀. Ẹ gbọ́ nǹkan téèyàn lè rí ló ń bẹ. Ọgbọ́n gidi ni. Ago bàbá ti ń dún. Ó ti ń dún. Ẹ kálẹ́ sà. Ti fi sí speaker. Ẹ kálẹ́. Ṣé mo tọ́? Ẹ kú àjìgbùngbùn, ẹ kú ìdájí, ẹ kú òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta o, ẹ káàsán, ẹ kú ọ̀lẹ́. Mo kí oníkálukú ní dédé àsìkò tí oníkálukú bá wà. Bámidélé ọmọ Rájí lórúkọ tí mi jẹ́ ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bàbá Aṣiwẹ́rẹ́ gbọ́rọ̀. Ìka kọ́mẹ̀ntì sí ẹjẹ́ Mo yọ. kí olùdásílẹ̀ ìkànnì Alesta TV níbi tá a ti mú ọgbọ́n tá a sì ti mú kọ́ lákàyè. Alájà Sùúrù látàwọn alẹ́sìnrẹ́ ìwọ̀n pàdé òní. Mà ní tẹ̀. Ẹ̀mí tí ò sì ní wó lulẹ̀ bí òkèrè. Ọba tí ò jẹ́ kíkà gbọ́ owó ẹ̀yìn owó títí láéláé. Ọ̀tá ìbá àpògún. Ọ̀tá ìbá àpọ̀gbọ̀n wọ́ra fàánáwó mọ̀kánà ìyà wọlá òyà sùmùkà mìíràn náà wà iná júndàná láhùnmùlẹ̀ kálẹ̀ gbọ̀nà. Ìyẹn ni wọ́n máa wù lẹ́yìn ẹ̀yẹ o lágbà lọ́wọ́ bá ìpè wọn. Ọba tó fi àwọn ọ̀tá ànábì ṣe ìtẹ̀mọ́lẹ̀ fún yóò fi gbogbo àwọn ọ̀tá yín pátápátá látòkè délẹ̀. Èyí tó súnmọ́ yín èyí tó jìnnà sí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin yóò fi wọn ṣe ìtẹ̀mọ́lẹ̀ fún yín. وجعلنا من بين أيديهم صدان ومن خلفهم صدان فأغشيناهم فهم لا يبصرون. Wá kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ aláfẹ̀ẹ́
ti fún iléeṣẹ́ ìkànnì Alesta TV yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá tẹ́ sọ wá dàjà tí ń gbó ẹ̀ní tẹ́ o ẹ̀ní tí ẹ̀ sì ní kàbùkù ẹ̀ní fọ̀pá tẹ̀lẹ̀ lóúnjẹ ká ẹ̀ tó ra jẹjẹun ojú ètí náà lẹ́ o ojú ò ní ti ẹnì kọ̀ọ̀kan yín. Nǹkan bẹ nínú ayé nǹkan bẹ ní dúníyà tá a wà yìí ẹ mọ̀ pé mi a máa sọ wípé ọba mi Èdùmàrè ló kúkú òun kúkú ní dẹ́rẹ́fà alẹ́ ayé wa tí ń wà wá àdúrà là máa kú fún là á sì máa gbà fún ọba mi Èdùmàrè wípé kó wà wá dé ipò tí ò kú. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ wà níkànnì yìí ẹ dákun o ẹ wá bá mi gbọ́ talẹ́ yìí nítorí wípé ìkánjú ò ṣe nǹkan kan o nítorí wípé ẹni tó sáré tó ṣubú àtẹni tó rìn jẹ́jẹ́ tó ṣubú ẹnìkan pa lára jura wọn lọ. Kí làwa ń wá nú ayé táwọn kan lò lánàá tí wọ́n fi ilẹ̀ fún wa lónìí táwa náà lò wọn bá péréte ńbẹ̀ tá a fi ilẹ̀ fáwọn tí ń bọ̀ lọ́la. Ẹ má jẹ́ akánjú ayé o nítorí wípé ayé tá a wà yìí ó gùn léèyàn bá ti fẹ́ kú gùn ayé tá a sì wà ńbẹ̀ yìí kú léèyàn bá ti fẹ́ kú kú. Ẹ wò ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ bá mi kà lọ sílùú Ìṣẹ́yìn lálẹ́ yìí o ní ọjà kan tí wọ́n ń pè ní Àdàbọ̀ nílùú Ìṣẹ́yìn ọjà kan tó gbajúgbajà ní ajẹ́ mú ọ̀rọ̀ arábìnrin kan wá lálẹ́ yìí kẹ́ ẹ fi lè mọ̀ wípé ìpọ́njú ayé ọ̀dà kankan ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ jájọ lọ. Arábìnrin yìí lọ́dún 1990 òun náà ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ òwò káràkátà. Ṣé wá rí ọ̀gá tí ó kọ́ arábìnrin yìí ń ṣẹ́? Yálà lèdí ẹ mute àwọn èèyàn ní gbọ́ nǹkan tí bàbá sọ. Eléyìí náà wá ní arábìnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹsẹ̀ yìí náà lòun náà tẹ̀lé láì mọ̀ wípé ọ̀rẹ́ mi sún èmi náà ó sùn ó bólúwọ̀ báyìí àgbéhàdì olúwọ̀ ìjà ń fún. Ẹ̀rí ohun tí mo pe àkọlé ìrírí ayé mi ìtàlẹ́ yìí òun ni mo pè ní ìgbẹ̀yìn ẹja àrọ̀ tàbí kí n sọ wípé àfarawé. Arábìnrin tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí a máa jẹ́ Sákìrá. Sákìrá ní jẹ́ ọ̀gá rẹ̀ tó sì kọ́ níṣẹ́ a máa jẹ́ Ògúnyọyìn. Ìdílé oníṣẹ̀ṣe ló ti jáde Sákìrá sì jáde wá láti ìdílé mùsùlùmí. Sákìrá bẹ̀rẹ̀ iṣẹ́ lábẹ́ ọ̀gá rẹ̀ tí jẹ́ Ògúnyọyìn. Ó bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ látọdún 1991 ó sì gba òmìnira kúrò lọ́dọ̀ ọ̀gá rẹ̀ lọ́dún 1995. Ṣé rí ọ̀gá Sákìrá yìí wọ́n máa gbìyànjú nínú ayé níbi ká fẹsẹ̀ ilẹ̀ ká máa fọwọ́ sáré. Lóòótọ́ ọ̀gá Sákìrá wáyé ọ̀ráyé ní o ó sì wá ìgbà ó ìgbà lò. Eléyìí náà ni Sákìrá wá wò tó fi jẹ́ pé lọ́dún 1995 ló gba òmìnira. Ó sì ń gba òmìnira tábàyì ó ṣègbéyàwó. Ó bímọ àkọ́kọ́ lọ́dún 1996. Ìyẹn jọ́kùnrin o. Ó bímọ ẹlẹ́ẹ̀kejì lọ́dún 1999. Ìyẹn jóbìnrin. Nígbà tó dọdún ìyá 2001 ó bímọ ẹlẹ́ẹ̀kẹta. Ìyẹn náà tún jóbìnrin. Kábíyèsí Elédùmarè. Gbogbo àsìkò táwa ń wí yìí látọdún 1991 yìí ni Sákìrá wá wò pé ó yẹ kóun náà ráyé lò. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nígbà tó dọdún ìyá 2003 ó bímọ ẹlẹ́ẹ̀kẹrin. Ọmọ yìí náà sì jẹ́ obìnrin. Nígbà dọdún 2003 yìí Sákìrá fẹsẹ̀ lẹ̀ o
ó bẹ̀rẹ̀ sí ní fọwọ́ sáré wípé òun fẹ́ láyé, òun fẹ́ láyé, òun fẹ́ nígbà, òun fẹ́ ní dúníà. Ọba mi Èdùmàrè kúkú ṣẹ́ o. Ọba tó fọwọ́ lé aláìdí ọ̀hún tó sì ń wò kálukú bá a ṣe ń ṣàyè wa. Ẹbí tí gbé ń tojú lé bọlé kiri ọ̀dọ́dọ̀ àfáà kan. Ọba tó dọ́dọ̀ àfáà yìí ó kó àfáà yìí bá sọ fún un pé ọmọ ń tọ́sẹ̀lẹ̀ ọ̀tẹ̀yìnrìn mú kan ò sí ọlọ́wọ́ kan mọ́ lónìí ṣẹ̀rá àfáà téèyàn ń gbé ìkánjú bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ tó yẹ kó rọra fi ọ̀rọ̀ Ọlọ́run kó rọra fi bọ̀ pé ayé yìí ò lọ títì kò sì já kún fàdúrà èyí tó bá ti jẹ́tọ̀ tiẹ̀ Ọlọ́run ọba mi ó fi lé ọ lọ́wọ́. Àfáà ò sọ bẹ́ẹ̀ fún Sákìrá o, kò sọ bẹ́ẹ̀ fún. Ọ̀ní ọ̀dà ọba rí báwọn láàkì ǹbá sì ní wípé a sì òṣùlẹ̀ fún òṣùlẹ̀ tí wọ́n sálò wà ìpín lówó ti jẹ́ kódà ọ máa dábì ẹ̀dùn tó sì máa rọ̀ bí òwe. Sákìrá ò béèrè wípé kí nìgbẹ̀yìn òṣùlẹ̀ nígbà tí wọ́n sáà ti sọ fún un pé òṣùlẹ̀ yóò sì là yóò lù ó ní ó ti yá òdì ṣíṣe. Bàbá ní ẹja àrọ̀ láwàá o òun láàfin ṣiṣẹ́ yìí. Wọ́n wẹ́jà àrọ̀ àti sásùn. Ẹja àrọ̀ tí ń mí láàyè òun ni wọ́n fi ṣiṣẹ́ yìí. Wọ́n sì tán wọ́n bá gbé lé Sákìrá lọ́wọ́ o. Wọ́n sọ fún Sákìrá pé wò ó níbi tó o bá gbé sí ẹ̀dá tó o bá fẹ́ kọ́ mọ̀ ni o. Tó o bá fẹ́ kẹ́dá kankan mọ̀ kò ní mọ̀. Àmọ́ nínú ṣọ́ọ̀bù rẹ̀ níbẹ̀ náà ló gbé sí lọ́jà àdàbọ̀. Sákìrá gbẹ́jà àrọ̀ ó gbé lọ sínú ṣọ́ọ̀bù ó sì nà á sára ògiri. Ìsásùn bá wọlé sára ògiri o. Wọ́n ní bọ́ba ti fẹ́ máa lò ó ọ máa kú láràárọ̀ tó o bá ti ń dé ṣọ̀pọ̀ ló gbìyànjú lọ́kọ̀ọ̀kan máa dé ṣọ́ọ̀bù o. Bọ́ba sì lè jẹ́ sí ni níbi ọba jẹ́ dé mọ́bẹ̀ padà dá padà síbi tó ti gbé. Ṣé ẹ̀ẹ̀kan náà ní wàá jẹ́ tán ní ìwọ jẹun tó bá jẹ́ ń bẹ̀ kó dé kó dá padà síbi tó bá ti gbé. Tó bá tó ti ń débẹ̀ níjọ́ kejì pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba mi ó tún máa bá ẹja àrọ̀ yìí lódìdí ń bẹ̀ ni. Sákìrá gbẹ́jà àrọ̀ ó sì pamọ́ sí ṣọ́ọ̀bù gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọ́ pamọ́. Ó ní ẹja àrọ̀ sára ògiri ní ṣọ́ọ̀bù ẹja àrọ̀ wọlé àti sásùn. Tó bá ti dàárọ̀ ọjọ́ kejì àárọ̀ ojúmọ́mọ́ báyìí òun ní ọ̀kọ̀ọ̀kan dé sọ. Gbogbo àwọn tí wọ́n jọ wà lọ́jà ò fura. Àṣàṣàn ìpé bóyá òun ní kọ́kọ́ máa dé sọ ni wọ́n kà kún. Kò sẹ́ni tó rà lámì wípé bóyá bákan. Sákìrá bá ti bu ẹja yìí jẹ tó ti jẹ níbi tó bọ́yọ́ jẹ kùn orí ó dá padà sáyè rẹ̀. Ọba tún di àárọ̀ ọjọ́ kejì ẹ wò ó lódìdí ní ọ̀tún bá ẹja àrọ̀ o tẹ́ja àrọ̀ tún máa ṣe wìnìwìnì nínú ata tí wọ́n fi sí. Iṣẹ́ dáhùn fún Sákìrá látọdún 2003 nígbà tí ó fi di 2006 ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú ìkànnì yìí Sákìrá ti kọ́lé méjì o. Nígbà tí ìdọ́dún 2009 ilé Sákìrá ti di mẹ́rin. ń dábí ẹ̀dùn rọ̀ bí òwe ọmọ wípé ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ̀dí ikú ọ̀mọ̀ pé ohun tọ́dún ní máa pa ni ìṣòsì ní fúnni ní nǹkan láyé kọ́ má gbẹ̀jẹ́ ẹ̀jẹ̀ tí ó gbà nǹkan la mọ̀. Òkìkí ẹ̀ kàn bí lágbájá ti kọ́lé báyìí o ti kọ́lé báyìí o gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin lù sẹ́yìn ní Sákìrá kọ́lé sí. Ọkọ̀ kan sọ́nà Báríkè, ọkọ̀ kan sọ́nà Ẹ̀kúnlé, ọkọ̀ kan sọ́nà Ògùnbádó, ó sì kọ́ kan sọ́nà Ṣàkí. Léyìí tó túmọ̀ sí wípé ilé Sákìrá wà ní ogun mẹ́rẹ̀ẹ̀rin lù sẹ́yìn. Àwọn ọmọ rẹ̀
wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà. Nígbà tó dọ̀dọ̀ 2013 àwọn tí wọ́n ti sí ọ̀la fún Zákìrá bá dé o. Nítò adé àfẹ́gbẹ̀jẹ̀ tiwa náà àti ṣe wàhálà fún ọ tó. Kábíyèsí Olódùmarè. Èyí tó jẹ́ àkọ́bí ọkùnrin tó wáyé tiẹ̀ nígbà tí Zákìrá ò tó wáyé tiẹ̀ tó wá láyé nígbà tí Zákìrá kò tí ì pọn wọn mọ̀ wípé òun fẹ́ ṣẹ́ṣù ọ̀la. Bẹ́ẹ̀ bá gbégbó abẹ̀rẹ̀ kan sílẹ̀ báyìí àkọ́bí Zákìrá ò mú tán o. Zákìrá ò lè tọ́ka sí àkọ́bí rẹ̀ wípé àkọ́bí rẹ̀ rèé nítorí wípé ibi tó ti ń bá ibi tí ń pani lẹ́kùn. Èyí tó jẹ́ lẹ́ẹ̀kejì tó jóbìnrin Kábíyèsí Olódùmarè. Ọba ti wọlé ọkọ kan lónìí nígbà tí ọba fi tó oṣù mẹ́ta sóṣù mẹ́fà wọn ti wọ́n jù ta torí pé yóò ti hùwà ẹlẹ́gbin bí kò gbàlè fún wọn nínú ilé tí wọ́n jọ ń gbé bí kò jí nǹkan tó kà màmá gbé kọ́wọ́ tẹ̀ ẹ́ bí àwàdà bí rèé kìsìkejì Zákìrá ò ti gbé wèrè. Ẹ̀wà rẹ̀ lẹ́ẹ̀kẹta tó ń jọkùnrin ìṣèdítà kọ́kọ́ ń ṣe lòun náà ń ṣe. Òun náà kò sí nǹkan olóró tí ò lè mú. Kódà òun a máa gún yẹn lọ́bẹ̀ a máa ṣáàyàn ládàá àìmọye ìgbà. Òun ni Zákìrá ti lè lọ àgọ́ àwọn ọlọ́pàá tó ti lọ́ọ́ fi òbítíbitì owó tó ti fi lọ rè gba ọmọ rẹ̀ kalẹ̀ lọ́dọ̀ àwọn agbófinró. Ìwárí ìtọ́jẹ́lẹ̀ kẹrin tó yé Zákìrá bí lọ́dún 2003. Ọmọ yìí lọ iléèwé ni. Nígbà tí ó dé ìkíní ọ̀hún bá kọlù ú àfi wò lọ́ba wó lulẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin ọmọ náà wó lulẹ̀ o kò lè dìde mọ́. Ojú kan náà ní ń tọ̀ sí, ojú kan náà ní ń ṣègbọ̀nsẹ̀ sí. Bàbá Kàlí ní ìjíṣẹ́ mọ̀ pé ọmọ yìí ti pé ọmọ ọdún 22 báyìí ọdún 2003. Ibi tí gbogbo owó Zákìrá tó ní láyé àti lọ́hùn ibi tó ń sí rèé o. Kọ́mọ yìí ọba lè gbádùn káwọn aṣíwájú rẹ̀ náà bá lè dọ́mọ gidi. Ilé àkọ́kọ́ lọ, ilé ẹ̀kejì lọ, ilé ẹ̀kẹta náà lọ. Ẹyọ kan tó wá kùn lọ́wọ́ Zákìrá báyìí mo sì ń sọ fún ipò ti fi yáwó nílé ìfowópamọ́ kan tí mo fowó kan bò láṣìírí nílùú Ìṣẹ́yìn. Bí ọ̀bá rówó yìí dá padà ilé yìí ó di ti ìjọba. Nígbà tó di ọdún 2020 ọ̀rọ̀ yìí kún Zákìrá lẹ́nu títí pé òkè àlèlé yìí ìtìjú dé o. Ó di wípé bí Zákìrá bá dé ọjà àdàbọ̀ lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ oníkálukú máa yọ àga lọ́kọ̀ọ̀kan kúrò ńbẹ̀ ni. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdààmú ọba gbọ́ ìpè Zákìrá gàràgàrà o. Ẹ dákun sẹ́yìn ni bàbá Sìwẹ́rẹ́ gbọ́rọ̀ mọ̀ lémi ni. Ọba ní òun fẹ́ káwọn èèyàn ó fi ọ̀rọ̀ òun sáré kọ́gbọ́n. Ǹjẹ́ kí ló dé? Ọba ní kì í sọ̀rọ̀ orí aago kí n yọjú sóhun. Bá gbéra o. Bá yọjú sí Zákìrá. Ẹ Zákìrá bá kú ló bá rò. Ó wá ní bàbá Àsìwẹ́rẹ́ gbọ́rọ̀. Tó bá ti di nídàájí ọ̀la tí n bá ti pa àgọ́ yín ẹ dákun ẹ wá. Mo fẹ́ fàṣírí kan yín. Kódà Ọlọ́run ọba tó láàbò yóò kúkú dáàbò rẹ̀ bò mí.
ń gbọ́ dàárọ̀ ọjọ́ kejì lóòótọ́ o ń bá rí ìpè rẹ̀ ń bá gbéra ó ní wá pàdé òun lọ́jà àdàbọ̀ nígbà tá a dájọ́ àdàbọ̀ ó ní kí n ká lọ ó sì sọ̀ọ̀bù rẹ̀ ìgbà tí ó sì sọ̀ọ̀bù ọ̀nà wọ́sára ògiri báyìí ìsàsùn kan bá bọ́ sí i lọ́wọ́ ọba sìn ìsàsùn yìí nígbà tí ó sìn ó ní bàbá ohun tí mo fẹ́ fi hàn yín rèé o ọba bẹ̀rẹ̀ sí ní jẹja tí ń bẹ nínú ìsàsùn yìí nígbà tó jẹ́ dídí orí ọba dé padà ọba tún nà wọ́sára ògiri kábíyèsí Olódùmarè ìsàsùn tún pòórá lọ́wọ́ rẹ̀ mìíràn láì máa wo sinimá èyí tó ga o kò ní àkọ́kọ́ nù o ohun tó bá tún di dédé àsìkò yìí lọ́la yín tún pè yín bàbá ẹ dákun ẹ wá kẹ́ ẹ fi lè mọ̀ bẹ́ẹ̀ sì gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ fáwọn èèyàn tí wọ́n ta tòun kọ́ gbọ́ nígbà dàárọ̀ ọjọ́ kejì tóòtọ́ ó tún pè mí o àbá tún gbéra lórí ṣọ́ọ̀bù rẹ̀ ó tún ṣílẹ̀kùn ọba nàwọ́ sí ara òkè bó sì náwó sí ìsàsùn bá tún dọ́wọ́ rẹ̀ nígbà tí ìsàsùn dọ́wọ́ rẹ̀ wọ́n tún sin ẹja àrọ̀ yìí kábíyèsí Olódùmarè ẹja àrọ̀ sì ń tún mí nínú ìsàsùn ẹja tó ti jẹ kan orí níṣojú mi lọ́jọ́ àkọ́kọ́ ẹja àrọ̀ tó ti dodidi o ó ní bàbá àṣírí ọlá mi rèé o òṣòlẹ̀ tí wọ́n ṣẹ́ fún mi rèé bí ti ń jẹ́ látọdún mẹ́wàá láti bíi ọdún bíi mẹ́tàdínlógún sásìkò yìí nù nítorí kí n fi lè ráyé ọwá láyé ọwáyé mọ̀ráyé ìgbẹ̀yìn ayé rèé múra kí ló ṣẹlẹ̀ ó júwe àkọ́bí rẹ̀ fún mi èmi náà mọ ọmọ táwọn wí yìí ó júwe ọmọ rẹ̀ kejì fún mi ó lò júwe ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ ní ẹlẹ́ẹ̀kẹrin bẹ lákìtì wípé kò lè dá dìde ẹbí tó wà náà ní ṣègbọ̀nsẹ̀ sí ní tòsí ibẹ̀ ni gbogbo owó tóun ní àti dúkìá tóun ní ibẹ̀ lóhun sí o ó ní kódà ilé tẹ̀ ń gbọ́ pé òun kọ́ òun ní òun ti fi yáwó síbẹ̀ ibi tóun fi yáwó sí ò tí ì san. ó ní bàbá Ṣèwọ́rẹ́ gbọ́rọ̀ ẹ bá na ọ̀rọ̀ mi ń bẹ fáwọn èèyàn kí wọ́n kọ́gbọ́n lára mi. àánú Sákìrá sí mi o nítorí wípé ọkọ rẹ̀ gangan fúnra rẹ̀ ó ti sá jáde nílé fún un. ìjì ní Sákìrá àtẹ̀gùn ní Sákìrá gbìn lánàá o nítorí ìpọ́ fẹ́ wáyé ọwọ́ rí ayé tán ìjì wá dé padà àtẹ̀gùn àná yí padà ó dèjì ẹ wá wo ibi tí ń gbé Sákìrá lọ kí lè rí níbi ká máa kánjú ayé ọ̀fẹ́ dàbí lágbájá mo fẹ́ dàbí tàmẹ́dò a sì béèrè lọ́wọ́ orí ibi ọjà gbé tà lóníkàlùkù ń béèrè ẹ má jẹ́ àfitẹnìkan kọ̀ǹpí ara wa comparison wàhálà ni máa dálẹ̀ sínú ayé ẹ̀dá ká máa kọ̀pí wàhálà ni mọ́ dálẹ̀ nínú ayé ẹ̀dá ìgbà tí ẹlẹ́ẹ̀dógún Sákìrá ń dógún àwọn ọmọ yìí ò sí ń bẹ̀ o nígbà tẹ́lẹ̀ ẹ̀ẹ́dọ́gbọ̀n Sákìrá ń dọ́gbọ̀n àwọn ọmọ yìí ò sí ń bẹ̀ ẹ wá wo àwọn ọmọ tó forí kó jápìn nítorí pé àwọn fẹ́ là ọ fẹ́ lò ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé orí ò sì fi wéra wọn o ibi tí Táyé gbé yẹn rí Kàǹdé ò lè mọbẹ̀ wọ́n kàn jọ wáyé nígbà kan náà ni ẹ wá wòrán ayé Sákìrá báyìí kódà lọ́jà Àdàbà mo ṣe ń sọ fún yìí àṣírí ọ̀rọ̀ ti padà tú bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìbò làṣírí òun wà ẹ̀wà rí tó burú jù ń bẹ̀ ni wípé gbogbo àwọn tí
wọ́n jọ ń lunú ṣọ́ọ̀bù yìí torí pé èèyàn 3 4 lè máa lunú ṣọ́ọ̀bù kan papọ̀ lọ́jà àdàbọ̀ táwọn wí yìí. Gbogbo wọn pátápátá ọ̀rọ̀ wọ́n fi họrí o. Àmọ́ látọdún 2022 táfẹ́fẹ́ ti fẹ́ tó oníkàlùkù ti rí fọ̀rọ̀ adìẹ, oníkàlùkù ló ti gbégbá lágbọ̀n rẹ̀. Ó kù Sákìrá nìkan ṣoṣo nínú ìsọ̀ yìí níbi tá a ti ń ráwọn 3 4 tí wọ́n ń lò sọ̀kan. Sákìrá nìkan ṣoṣo ní ń lò sọ̀rọ̀ yìí báyìí. Síbẹ̀ ó ju ọ̀bẹ sókè nígbàgbà, ibi pẹlẹbẹ ló fi lélẹ̀ o. Wá mi rí wá bí Sákìrá wípé kí ló dé tọ́mọ alátẹ ìlẹ̀kẹ̀ rẹ̀ tó wá dá láti ọ̀run ńlá. Àṣàbí Sadọ́là rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sa pépà káàkiri. Ó lòun fà á nítorí wípé sùúrù làwọn olórí mú kí wọ́n tó dùn lórí, òun ò ní sùúrù. Sùúrù Ọlọ́run ọba mi ní tí ò fi ọ̀run gbogbo ọmọ ara yìí ṣùṣùṣù. Wá ní ọ̀dà nígbà tọ́rọ̀ wá rí báyìí. Kí ló dé tẹ́ padà sọ́dọ̀ àáfàá tẹ́ ló ṣiṣẹ́ yìí fún yín? Bàbá Ṣòwòrẹ́ gbọ́rọ̀ padà síbẹ̀ lọ́dún ya 2020. Àmọ́ aṣọ ọ̀gbọ́mọyẹ ọ̀rọ̀ mímọ́ ọmọye òun ti ní òhò wọjà nítorí wípé àáfàá tóun tó bá òun ṣẹ́sù ọ̀la yìí gbà tóun débẹ̀ gbólóhùn tí wọ́n sọ fóun ní wípé inna lillahi wa inna ilayhi raji'un. Èyí tó túmọ̀ sí wípé àáfàá tó ṣe oṣúlẹ̀ fún ó ti padà sọ́dọ̀ Olódùmarè. Ẹ má gbàgbé ọ̀jọ̀gbọ́n kan sọ̀rọ̀ lọ́jọ́ tó ti pẹ́. Ó ní no matter the condition of your problem, no minding the degree of your mojo, do not lose hope. Never submit yourself to frustration. His ability must always be tested. It means to be praised and command. Life is a mixture of sorrow and happiness. Kí ló dé tó jẹ́ pé happiness làwa ń wá àti gbà pé life is a mixture of sorrow and happiness. Ẹ má jẹ́ àwọn aago aláàgó ṣiṣẹ́ o. Don't compare yourself with anybody. Pray and work, or work and pray. Lọ́jọ́ kan ń bọ̀ tọ́ba mi Èdùmàrè ó dá wa lóhùn. Kò sẹ́ni tọ́lọ́run gbàgbé. Ọba tó dá ẹja sínú omi tí gbogbo ẹja inú omi ń jẹun. Ọba tó dá èèrà tó kéré jù lórí ilẹ̀ tó sì jẹ́ pé kò sí èèrà náà tí ò ní jẹun. Ọba tó dẹyẹ ojú ọ̀run tó ń fún kálukú lóúnjẹ. Ọba tó dáná kó gbogbo sínú igbó tó ń fún kálukú lóúnjẹ. Báwo ni ó ṣe wá gbàgbé èmi àti ẹ? Àti gbàgbé òwe Yorùbá wípé Ọlọ́run ọba mi tó dá ẹnu ní bòǹbù ó ti dáhùn tó ní kálukú ó fi bọ̀nù. Ìgbẹ̀yìn ẹja àrọ̀ rèé o, àbí kí n sọ wípé àfarawé. Èmi ọmọ bọ́yọ́ lọ́gbọ́n náà àbí ọ̀lọ́gbọ́n nú léyìí tí mo mú wá lálẹ́ yìí. Bọ́ba wa lọ́gbọ́n nú ẹ̀dá kan já mọ́gbọ̀n ọbẹ̀ lò ó. Àbárẹ́ni tó ń fẹsẹ̀ ilẹ̀ tó fẹ́ fọwọ́ sáré ẹja sọ fún wípé rántí o. Sọ rántí ìgbẹ̀yìn ẹja àrọ̀ èyí tá a gbọ́ nílé iṣẹ́ ìkànnì Alesta TV. Sọ rántí Sákìrá tó ṣàfarawé Ògúnyọ̀yìn ọ̀gá rẹ̀. Wá béèrè mo ní tò ọ̀gá wa ń kọ́ ni. Kódà ipò tóun wà yìí tún dá o, ọ̀gá òun burú jù yìí lọ pátápátá. Láàrin oṣù méjì péré ìlọ̀gá òun pàdánù ọmọ 3. Ẹyọ kan tó wá kùn kò mọbi tó wà o. Bó kú ni bó yè ni ọ̀gá òun ọmọ. Mo rọ̀gá yín náà wà ń kọ́ ọ̀gá òun ọ̀wájà mọ́. Nítorí ìtìjú ọ̀rọ̀ yìí, nítorí pé nígbà táwọn ọmọ kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń ṣèdárò, àmọ́ nígbà tí wọ́n gbọ́ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ oníkálukú ń sọ yìí pé Ọlọ́run ló mọ́gá òun. Ọlọ́run tó wá mọ́gá òun fòun náà lẹ̀, Ọlọ́run ọba òun ti wá padà mú òun. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé o.
ilé ayé tá a wà ń bẹ̀ yìí ò lọ títí. Alájà Sùúrọ̀ látàwọn Alẹ́sìnlọ́yọ̀ Ọmọbadé Wùmí tí yín ò ní ta ara ní ẹni gbogbo tí gúgúrú fi ta ayé yín ò ní ta tọmọtọmọ. Iléeṣẹ́ tẹ́ gbé kalẹ̀ yìí yóò dúró yóò dìgbà mọ́ yín lọ́wọ́ níbi tẹ́ ẹ lérò ní ti dáadáa pé yóò débẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ. Ó kí gbogbo ẹ̀yin aláfẹ̀yìntì pátápátá wípé ẹ̀ní mọ̀ bànújẹ́ ayé o. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé. Ká má fi ẹsẹ̀ lẹ̀ ká má fọwọ́ sáré. Gbogbo ẹni tó bá fi ẹsẹ̀ lẹ̀ tó bá fọwọ́ sáré tó bá fi gẹ̀ǹgẹ̀ sí àyà lulẹ̀ kò ní lè dìde mọ́. Bámidélé ọmọ Rájí mo sọ yìí mo dúró. A tún máa gbádùn ara wa lọ́jọ́ iwájú. Ó dàárọ̀, oorun ayọ̀ lásùn. Ó dàbọ̀. Ó dàárọ̀ sà. Ẹ ṣeun. Ọpọlọ yín ò ní jọba o. Ẹ ṣeun àmọ́ lóore sà. Thank you very much. Bàbá ṣe wẹ́rẹ́ gbọ́rọ̀. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi, ẹ rí i pé mò ń yọ̀gò lójú, mò ń kì í bọ̀. Mò ń kì í bọ̀ kí n tún lè rí kọ́mẹ́ǹtì. Ẹ mọ wáì tí sítórì yìí tó touch mi. Ṣé rí ọ̀rọ̀ Ṣákìrà ẹlẹ́ja àrọ̀ yìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ń jìyà ìmọ̀dí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ó ń jìyà ìmọ̀dí. Bí ìbálògùn mi ò lè rí comment. But Sherry, I just want to get what's off my chest. Every ọmọ mi, ọmọ aláwọ̀ bàbá olówó ni. Bí ìkan ló ń jẹ gbaná, ó ń ṣàṣe nǹkan játijàti. Àwọn ẹni tó jẹ́ close circle wọn ló máa ní ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin. Wọ́n ló yọ ọmọ tó ń ké. Ó yé bàbá àbí ìyá ẹ̀ tí ń rẹ̀ lẹ́kún. Wọ́n ti mọ ń tọ́ kojú bọ̀. Èèyàn kan fọ̀rọ̀ kan sí mi lọ́wọ́. Mo lanu mo ní níbo. Mo rò pé bí mo sọ fún àwọn admin mi kan àbí méjì. Wọ́n ní ǹjẹ́ mo mọ̀ pé àwọn èèyàn tí ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Bá a kàn ṣe wá ń ṣe kíní pé ẹni tó bá gbọ́ wa kó gbọ́ wa kájọrọ́gbọ́n kọ́. Wọ́n náà ń tẹ́ǹdì. Mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní wọ́n ń kí ẹsẹ̀ síta. Mo ní torí kíni? Ṣé bẹ́ẹ̀ tó bá láìkì yàn? Á wò ó. Ẹni tí ò bá dé láìkì yàn, you know, there is always a preference. Wọ́n ní kẹ́lòmíì tó jáde, ó máa pe ọkọ̀ tó máa ní afàrò pé gbogbo ibi táwọn èèyàn bá wà, wọ́n á fà. Bí ẹ̀gbàgbé pé mo sọ fún yín pé brọ́dà kan wá bá mi. Ó ní owó tó yẹ kóun fi san owó bíìlì òun. Ìlú òyìnbó ni brọ́dà yìí wà o. Ó lóun wà lórí live show èèyàn kan. Ó lóun sì ná gbogbo ẹ̀tàn. Òun dẹ̀ fi ń fún ní star. Ó ní kò yé òun kọ́ understand yẹn. Ó nígbà tó parí program. Ní Yẹ̀hún Sọjí, ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé mi. Orí Facebook mo ti wá sọ. Mo lóyè ẹ wá bá mi. Nígbà tí ẹ wá bá mi, wọ́n ní kí ni kí n ṣe? Ó ní kémi wá bá òun sọ. Mo lé mi. Èmi ò ń jẹ́rú iṣẹ́ bẹ́ẹ̀. Mo ní tí mo kọ advice tí mo kọ fún onítọ̀hún yẹn. Mo ní next time kó o tó lọ wo show ọ̀dọ̀ ẹni tó lóò ti ná gbogbo owó ẹ̀. Mo ní bóyá kó o ti san gbogbo bíìlì ẹ̀ tó bá bọ́ sí parí oṣù. Mo ní bóyá kó máa make sure pé o ti san gbogbo bíìlì ẹ̀. In tó bá dẹ̀ kù lórí káàdì ẹ̀ ló máa ná. Because mo ní in tó sọ èmi gbọ́ ni èmi ò gbà. Mo ní torí ẹni tó ló fi nǹkan fà ẹ́. Mo ní tí wọ́n fúnra ẹ̀ bá súnmọ́ lọ́hùn. Mo ní bákan méjì ni o. Mo ní this thing is a network. Mo ní ìsídà kó jẹ́ pé bẹ́ẹ̀ mi jẹ́ kú mẹ́mi mo sọ fún brọ́dà ẹ̀ bẹ́ẹ̀. Mo ní ìsídà kó jẹ́ pé brọ́dà ẹ̀ náà máa ń lọ ṣoògùn. Mo ní torí ẹni tí ò bá ń jẹ́ pé olóògùn network ni. Ṣé rí ìwọ tó o bá jẹ́ ẹni Ọlọ́run àdúrà ló ń ṣe church ẹ ló ń lọ. Mi ìlẹ́ni burúkú ò ní fẹ́ ṣe ó bọ̀ Ọlọ́run ò ní jẹ́ ó pa ẹ̀. Wàláì wọ́n kàn máa ṣe ni. Ọlọ́run ò ní fún wọn lágbára lórí èèyàn. Mo ní èmi ò lè gbárù nǹkan bẹ́ẹ̀ yẹn wọlé. Báwo ló ṣe máa léèyàn kan ló fòògùn gba owó lọ́wọ́ ẹ̀? Mo lẹ́ni tí ò fìbọn rọ́ọ̀bù ẹ̀. Thank you, sister mi Àṣàkẹ́ Adé. Mo ní báwo ló ṣe máa ní èèyàn kan ló fò. Mo ní mi ìgbà wọlé.
admin mi kan lè jẹ́rìí sí mo sọ mo ní báwo so èmi ni kẹ́mi wá sọ mo ní ẹ̀ṣẹ̀ nìyẹn náà nǹkan tí ò ṣojú mi torí Ọlọ́run ní pé nǹkan tí ò bá ṣojú wa káyé sọ ìyẹn kan lè gbọ́rọ̀ wá ní ẹni tó sọ yìí how do I know it's true? Wa alaikum salam, my darling, Sister Shake-Ade. Ìbẹ̀rù. Mo lè mi ò lè sọ torí mi fẹ́ dẹ́ṣẹ̀. Because Sheriba Komeji ni o. How do I know this brother is not just trying to tarnish this blogger's image? And the brother might be saying the truth. But nǹkan tí ò ṣojú èmi ò ní sọ. One day mi ò lè call you out o. Ní tiẹ̀ nígbà mo ti wá sọ yẹn. But Sherry èmi mọ ìkan tó jẹ́ wípé eléyìí true daddy mi ni mo fi mọ̀. I was young. Ẹni yẹn ló kọ́rọ̀ wá bá wọn. Pé àwọn ẹni yìí náà ń tajà ni o. Sherry bí tó ti ń tajà náà lọ ní pé ó lájò pé kí like kọjá òun máa tà lòun bá lọ. Ó lọ́rẹ̀ẹ́ nǹkan tó jẹ́ pé èrò máa ń yáwájú ẹ̀ lòun lọ bá pé kó jọ nǹkan kan náà làwọn ń tà. Ẹni yìí yóò máa ta gbogbo ọjà tiẹ̀ tán á tún ṣe máa wá gbà lọ́dọ̀ àwọn. Pé báwo ni wọ́n ṣe ń ṣe bí kankan náà làwọn ń tà owó táwọn tún dín sí tiẹ̀. Ó ní ló bá ṣá ìgbà tóun yọ lẹ́nu gan ló bá mú un lọ. Ṣé rí tí mo fi fẹ́ sọ nǹkan yìí ṣé rí most àwọn tó máa wá ń ṣiṣẹ́ yẹn fún wọn èmi ò mọ wá ẹ̀mí wọn ò kí ń gùn. Nígbà tí nǹkan yìí dé bá ẹni yẹn náà obìnrin lẹ́nìtàn tó wá bá dádì mi. Bí bàbá ṣe sọ ni dádì mi ní ẹni tó ló ṣe nǹkan fún ẹyẹ ò ṣe lọ bá kó ló ṣe mọ́. Ó lóun lọ. Ó nígbà tóun débẹ̀ pọ́nà ní bàbá yẹn ti kú. Dádì mi wá ń sọ fún ìyá yẹn lọ́jọ́ náà lọ́hùn pé ó bá ti gbà fọ́lọ́run. Ẹni tó ń tà yẹn bọ́ ló bá yá tí wọ́n bá ń ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ wá Ọlọ́run á má jẹ́ tiẹ̀ náà wá. Mo rántí ìgbà yẹn pọ́ sọ fún màmá yẹn pé kó máa lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Ìgbà Ọlọ́run ọba kó Ọlọ́run á forí ẹ̀ṣẹ̀ jì. Later dádì mi wá sọ fún pé ká ló tẹ̀ wá bá rú àwọn torí mi máa ń rí dádì mi dádì á máa fáwọn èèyàn ní àyà alunú alukuran. Ó lè ní kẹ̀kẹ́ kíní báyìí. For example, mo ti rí èèyàn kan tó ní ọmọ òun kò tiẹ̀ yé òun nínú ilé òun bọ́lá wọn máa ń lọ́la kálbọ́ ní kíní kan. Mo ti gbọ́ tó ní kókè ṣí àlámtàrà káífà mọ́kànlá kẹsọ́mi wọ́n sí gbogbo mi mẹ́mọ́ mo kàn fi ṣe example ni o. Good evening, Sister Biola or Brother Biola. Ó ṣe ọmọ mi We Warriors àwọn We Warriors síkú sẹ́ẹ̀lì ni o. Mo rí pé ó fún mi ní gift wá tí bàbá ń sọ̀rọ̀ lọ́wọ́. Mo rí gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi brother mi Ìtọ́sọ́nà TV náà ń kí mi but tí bàbá bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ mọ̀ mi ò kí ń fẹ́ sọ̀rọ̀ torí èmi náà fẹ́ gbọ́ ń tọ́ ń sọ torí bẹ́yìn ṣe ń gbọ́ lèmi náà ṣe ń gbọ́ náà ṣe ń jọ kọ́ gbogbo wa so mi kí ń fẹ́ sọ̀rọ̀. Ṣé rí mo rántí pé dáàdì mi ṣe mo like that's all what my dad does. Dáàdì tèmi ò ń fúnyàn ládò àfáà ní dáàdì mi kò ń ṣe kíní bọ́ ṣe rí téèyàn bá wá lórí nǹkan yẹn náà máa ní ó ṣe ké kíní báyìí ẹni èmi ó máa sọ nǹkan kankan. Mo ní èmi ò bá wọn gbogbo àwọn brothers tèmi mi ò bá wọn du ogún lọ́wọ́ dá èmi ò bá yàn kankan du ogún mi ì bá yàn du ogún èmi sọ ló gbangba ni. Ṣé nítorí ogún tí mo jẹ lọ́wọ́ dáàdì mi kò sí kankan nu wọn torí irú ẹ̀jẹ̀. Being the only girl ìyàwó bàbá ẹ̀ I goes with him everywhere kọ́lọ́run jọ kó bá mi pa gbogbo àṣìṣe wọn rẹ́ kó bá mi enlarge grave wọn kó humiliate ẹ̀ àti gbogbo òkú mùsùlùmí pátápátá àti gbogbo ọ̀dọ̀ tí gbogbo á fi lókù lọ́rùn kọ́lọ́run bá kó bá pa gbogbo àṣìṣe wọn rẹ́ tó fi dórí ìyá mi Alimatu Shadia táwọn náà ṣe padà sọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run bá ń da gbogbo wọn pọ̀ kẹ́. Ṣé rí being close to my dad a lot of nǹkan mo rí. Ṣé mo bí ṣe máa jókòó táwọn èèyàn kan máa ní kíní kan tí dáàdì mi máa ní pé kí àyà báyìí nọ́fìlà báyìí nǹkan kan tí mo túmọ̀ ní pé ọmọ ọ̀hún tú ṣe mọ̀ bóyá lòmíì tó máa jẹ́ pé bí àwọn èèyàn tí ò mọ kéwú ọmọ ni ó dà kán bá wọn hàn kán mú kán ṣe kíní kan ọ̀tán. Ṣé rí a lot of nǹkan yẹn ni mo ti mọ̀
bí ọ̀kan bá ní back to sender nsìn mo mọ̀ pé bá ti ké làkọ́dí jákùn àti lílá fi bí ẹ̀ bá ń porí èèyàn gbogbo ẹ̀mí ẹ̀ bá ń porí wa láìdá ẹ̀yẹ ké nọ́fìlà méjì ti tó ẹ̀kẹ́ làkọ́dí jákùn àti lílá fi ẹ fi dá padà fún èmi a máa sọ pé mi ò dé ọ̀dọ̀ àfáà kankan rí ìpè àfáà ẹ̀ bá mi ṣe bá ìgbéraga kọ́ o àwọn àfáà máa ṣàdúrà fún mi lọ́fẹ̀ẹ́ lófò láì béèrè torí bí ọba deserve àdúrà wá ṣe fún yàn ẹni àdúrà because ṣẹ́rí mo máa ń wò pé kò sẹ́ni tó lè mọ́wẹ̀ bí ọlọ́mọ àti pé lọ́ọ̀kì tèmi nìyẹn ṣé máa nǹkan tí mo ti gbọ́ yìí tí mo ti mọ̀ tí mo dẹ̀ ti nígbàgbọ́ pé àsìkò tí ó yẹ wá lọ́lọ́run ó kẹ́ wá sí wọn láì béèyàn kan bá ń ṣe mí ó ń tọrọ ẹni àwọn èèyàn máa rò bíi pé mo ní nǹkan kan tí mo gbójúlé mí wà láàlá nìkan ni dáàdì mi a máa ní pé jẹ́ kínú ẹ mọ́ má ro aburú sọmọlàkejì ẹ ẹni tó ń gòkè má ronú pé ó fẹ́ fà wálẹ̀ má gbàdúrà pé kọ́lọ́run túbọ̀ jẹ́ ó máa lọ sókè sí i ṣé rí àdúrà téèyàn ń ṣe fún ẹni pé mo ń ṣàdúrà fún sista Àṣàkẹ́ Adé sí i ǹjẹ́ jẹ́ mọ̀ pé nínú àdúrà tèmi ṣe fún sista Àṣàkẹ́ Adé wàláì ó ń bá èmi náà òun ló fi jẹ́ pé the same ṣé rí tí n bá ro aburú sí ẹnìkan aburú yẹn á padà sọ́dọ̀ ẹni tó ro aburú sí yàn òun lè fi máa ń rí pé mi ò kí ń ṣèkà so mo kàn wá fi ìrírí ayé tèmi náà tí mo mọ̀ sórí ọ̀rọ̀ tí bàbá sọ yìí experience tí mo lọ́dọ̀ dáàdì mi pé ìyá yẹn ìyá wọn ìyá ọlọ́jà ni ó wá bá wọn dẹ́ mo rántí pé dáàdì mi ní kó lọ bá ẹni yẹn padà ó ló ti kú dáàdì mi wá sọ fẹ́ni yẹn pé eléyìí fi yé wa pé ẹni tó ń ṣe kíní gan fún yín máa kú ṣé ni tẹ́yìn ò mọ̀ guarantee pé ó máa kú nígbà tí nǹkan ẹ̀ bá expire báwo lẹ ṣe mọ bodò mi omi wo lẹ fẹ́ tún padà lọ òun ló fi jẹ́ pé ẹjẹ́ àfọkàn sọ́dọ̀ Ọlọ́run kristẹni inú wa ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa ká mú sí kókókó pé Olúwa ni olùgbàlà wa àwa mùsùlùmí ká fi ọkàn wa sọ́dọ̀ Allah ká mọ̀ pé Allah òun lọ́ba tó lè ṣe ohun gbogbo òun lọ́ba tí ń fúnni òun lọ́ba tí ń pani òun lọ́ba tí ń jí ni òun lọ́ba tí ó fún yàn lẹ́ni tí ó gbà òun lọ́ba tí ó gbọ́ láfàbúrò tó rẹ̀ gbọ́nlẹ̀ tó gbọ́ láfàbúrò so mo ti ṣojú òpólẹ̀ kí la rí ọgbọ́n wo la rí kọ́ nínú fèyí kọ́gbọ́n tèní Ṣákìrá ẹlẹ́ja àrọ̀ tẹ́jà àrọ̀ ń pọwọ́ Ṣákìrá ti gbàgbé pé èṣù ò ní fúnyàn ní nǹkan kó má fi gba àpẹẹrẹ dáàdi bàbá bá tẹ́tẹ́ ká. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh sa. Èyí tí bàbá fún wa ní èní ẹ̀kọ́ ńlá ni o fún gbogbo etí tó bá gbọ́ báyìí. Kìràkìtà ilé ayé ó yẹ ká máa ṣàkíyèsí pé kò sí ohun tá a mú wáyé kò sí ohun tá a máa mú lọ. Béèyàn dógún kó dọ́gbọ̀n láyé kó fi gbogbo èkó ìnáwó lọ́wọ́ níjọ́ tó bá máa lọ ìhòòhò tó wáyé náà ni ó lọ kí la wá ń wálé mọ́yà fún. Ẹ wo obìnrin tí wọ́n sọ ipò lọ ṣoògùn owó yìí ẹ wo bóyá kó báwọn ọmọ tọ́lọ́run ò bá fi kẹ́yìn ẹ̀ ó kú rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ó kú rádaràdà nítorí nǹkan ayé dẹ̀ bá ó wá báyé lọ fún gbogbo ilé tó náà ń kọ́ dà gbogbo ọmọ tó yẹ kó mọ lára dà gbogbo ẹ̀ parẹ́ lójú ayé ẹ̀ Ọlọ́run fìyà jẹ láyé ó tún ráre kú. Àìnílàákàyè àwọn èèyàn wa máa ń pọ̀ wọ́n ní babaláwo á kú oníṣègùn àrọ̀run èèyàn ṣe oògùn fún ẹ bóyá ṣoògùn àìkú fún ẹ ó sọ fún ẹ pé ò ní kú mọ́ ìwọ wa ṣàkíyèsí pé kò sẹ́ tọ́lọ́run dá tí ò ní kú. Èèyàn ní òun ṣoògùn owó fún ẹ kò sọ àtúbọ̀tán ẹ̀ fún ẹ inú ẹ ń dùn ipò tí àwo ti dé kínní kankankan ó ṣeé ṣe lẹ́ni yẹn náà ṣoògùn owó yẹn fúnra rẹ̀ torí òun ti mọ àtúbọ̀tán tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wáyé mọ níwọ̀n irú ẹ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́ olówó mi á bí ọmọ dìdìrìn á ní owó ìlú agbọ́rùn á mọ̀ àwọn ọmọ wọn ò ní ṣe jáde rí séèyàn pé kọ́ wò ẹ́ ti mọ̀ pé owó wọn mọ́ àbí ilé ayé yìí kọ́ ẹ bá dẹ̀ wo ẹlòmíì míì wá ṣe àjò fún
wọ́n á sọ fún pé wá ò gbọ́dọ̀ ṣèrànlọ́wọ́ fún ọmọ wọ́n bá gbé nǹkan £1 lọ fún ẹ má ṣe o tó bá ti ṣí ọlá ẹ̀yẹ ń lọ ni kí lè àǹfààní owó téèyàn ní tí ò lílè fẹ́ kẹ́ ọmọlàkejì ẹ̀ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ wàláì tàláì ká ní bàbá yẹn lè fún mi ní copyright story yẹn ni tọ́lọ́run bá ṣe ti má rí ìta ṣe ìṣe tó máa ní kó fún mi copyright ká fi ṣeré jáde ká tún fi káwọn èèyàn lẹ́kọ̀ọ́ torí eléyìí ó gbẹnu tán ó gbẹnu tán ó gbẹnu tán o tọ́kọ́ lè fún wa ní copyright ẹ̀ tọ́lọ́run bá ṣe ta ṣe tí mo fẹ́ tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ láṣeyọrí ta rówó fi parí ẹ̀ màá ní kó kọ́ fún mi ní copyright ẹ̀ inú mi á dùn ilé ayé ilé asán ni o fẹni tó bá mọ̀ pé ilé ayé kò tiẹ̀ ro títí ìjọ tó bá rí gàrí mu ó máa ń jẹ́ kẹ́mi gùn ní kò ní ìfọ̀kànbalẹ̀ kò ní ìtẹ́lọ́rùn fún gbogbo tọ́lọ́run bá ṣe fún ẹ ọlọ́run tó ti dá ẹnu ó ti mọ tẹ́nu ó jẹ́ ẹ má jẹ́ ká sáré mọ́tò ká kọlù kẹ̀kẹ́ ilé ayé ilé asán ni kò sí ohun tá a mú wáyé o kò sí ohun tá a mú lọ ìhò la wáyé ìhò náà là á lọ o ẹ kó tòmà ọpọlọ bàbá yẹn ò ní dàrú bí tó wà gbogbo ibi bọ́dẹ̀ ṣe ń lọ tó ń bọ̀ tó ń tojú gbogbo nǹkan yẹn lágbára lójú wọn ò ní fọ́ o àárín iye náà á máa rìn lọ́lá ọlọ́run tó rán wọn nítorí bí ọba sírú wọn irú àwọn ẹ̀kọ́ tá à ń gbọ́ yìí a lè má rí gbọ́ àwọn èèyàn wa tó yẹ pé orí TikTok Facebook nìkan náà wò wọ́n ni máa rí ẹ̀kọ́ bá ẹ̀kọ́ lágbára ọlọ́run ẹ̀bí bàbá yẹn á gùn fún wa ojú òní tàwa náà gbogbo wa la máa ṣàṣeyọrí ìyá mi ojú òní tiẹ̀ ó dàbọ̀ mà. ó dàbọ̀ sà ẹ ṣeun sà. ẹ̀yin moderator wa kánsárà ìwọ ni moderator wa ti ṣé ò ń gbá àwọn èèyàn wọlé torí mo rán àwọn èèyàn tó ń send invite o kánsárà ṣoṣù wa ń bẹ àbí network ẹ ń kú oúnjí ẹ káàbọ̀ sísá Fákúnlé Oyinlóye ṣe fẹ́ torí mi ò rí kánsárà kó ṣiṣẹ́ ẹ mọ̀ pé tìmítìmí ṣe ó ti dá ṣẹlẹ̀ ẹ jẹ́jẹ́ máa ṣe fúnra mi ẹ káàbọ̀ o. Hello, ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ o. Yes ma, ẹ kú ètò mà. ẹ̀fẹ̀ ni òtítìmí wà ń Kwara ó ní kò sí náà. ẹ káàbọ̀ sísá mi. Yes ma, ẹ ra mà, a dẹ̀ kú ètò iná mà. Ọlọ́run lọ délé tó. Èyí tí bàbá tún sọ lálẹ́ yìí, ó tún ṣe díẹ̀ o. Hello ma. À ń gbọ́ yín, gbogbo àlà ń gbọ́ yín. Okay ma, mo ní nǹkan tẹ́mi fẹ́ sọ sọ̀rọ̀ yẹn ni pé ká máa ní sùúrù o. Ṣé rí ẹni tó gbèmí ṣe mọ̀ o, ẹni tó bá ṣoògùn owó tó bá jẹ́ fún láti jẹ́ pé Ọlọ́run ti fẹ́. Ọlọ́run ti kówó mọ́ láti. Hello. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ti kówó mọ́ ni ṣùgbọ́n kò wá jẹ́ ká tún wá kánjú a gbọ́dọ̀ tún kánjú jọ Ọlọ́run lọ torí Ọlọ́run ti mú ètò bó ṣe gbé kalẹ̀ fún oníkálukú wa Ọlọ́run ti mọ táìmù tó jẹ́ pé owó yẹn máa dé bọ̀tá bá wá kánjú ẹni tó bá dẹ̀ gbà nǹkan lọ́wọ́ èṣù tó bá gbẹ ẹyọ kan ó máa fi san bí ìlọ́po bí 100 padà ni so nǹkan tẹ́mi rí sọ̀rọ̀ yẹn ni pé ká dúró de àsìkò Ọlọ́run so nǹkan tí mo rí sọ̀rọ̀ yẹn nìyẹn Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú wa á fún wa lọ́wọ́ sókè. àmì o ẹ kálẹ́ mọ́mì ẹ kó ètò mà. Ọlọ́run lọ bẹ létò. torí alẹ́ yìí ó gbẹnu tán ìrírí ayé alẹ́ yìí kódà ọgbọ́n pọ̀ ń bẹ dáadáa tá à ń kọ́ kọ́lọ́n bá wa túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí bàbá o. Hello mà. Hello, a ti ń gbọ́ yín padà. Kọ́lọ́n bá wa lọ́rọ̀ ẹ̀mí bàbá kárí wọn pẹ́pẹ́pẹ́ àtẹ̀yìn náà tẹ̀ ń fún wa ní ọgbọ́n oríṣiríṣi kọ́ lágbára Ọlọ́run ká má wá yín tì. Ṣé rí ọgbọ́n tí kinní kan wà ó kọ́ wa wípé ká ní ìtẹ́lọ́rùn ká ní sùúrù ká má ṣe kánjú ká má kánjú jọ Ọlọ́run ọba lọ nítorí Ọlọ́run ọba tó ṣètò gbogbo ẹ̀ ó ti mọ bó ṣe ṣètò wa gbogbo wa náà ni a máa ní àsìkò máa yàtọ̀ nínú ayé wa àsìkò ní kálukú ló yàtọ̀ ṣẹ́rí àìní sùúrù àti àìnígbàgbọ́ àwọn èèyàn ló mú wọn máa lọ ṣe nǹkan ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á ẹ wo bí tóbìnrin yìí sì tó end life ẹ̀ sí pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ tó báyé wọn jẹ́ ó dẹ̀ bímọ mẹ́ta ó dẹ̀ báyé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ pẹ̀lú pé àìní sùúrù àìní sùúrù kí là ń jẹ tó tàn àfọlọ́ Ọlọ́run téèyàn bá ti ń rọ́wọ́ mú lọ sẹ́nu táṣìírí ń bo táṣìírí ẹ̀ ò tú ìwọ dẹ̀kẹ́rẹ́ ó níbi tó ti hustle tí ò wá farabalẹ̀ tó wá fi ìkánjú ìwà olè tó fi ba life àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ó ba life ara ẹ̀ jẹ́ ó yá gbogbo owó tó wá nínà gbogbo nǹkan tó wá fowó náà ṣe pátápátá
ó wá bẹ̀rẹ̀ sí ní gbètà kò tún wá tán ṣòro tó tún wà nílẹ̀ ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ibo ló fẹ́ parí ẹ̀ sí àwọn ọmọ yẹn fíìmù wọn gan ṣó lè wò tán kò lè wo fíìmù yẹn tán àwọn kan náà ń jẹgbó káàkiri láì kì í ṣe wújú yìí ìkan ló tún lọ ló ń bọ̀ ló lọ ló ń bọ̀ káàkiri ilé ọkọ ìkan náà bá ṣàánú ó ti báyà àwọn ọmọ ọlọ́mọ jẹ́ eléyìí ó fún gbogbo àwa òbí lẹ́kọ̀ọ́ láti máa mọ nǹkan tá à ń ṣe nílé ayé wa ká má kánjú jọ lọ́hùn rán ilé ayé yìí step by step ni. obìnrin yẹn ó ti jayé àwọn ọmọ ẹ̀ máyé. wàhálà ó ti jáyé àwọn ọmọ ẹ̀ máyé mọ́mì ó tún wá báyà àwọn ọmọ yẹn jẹ́ because ibo làwọn ọmọ yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ nísìn ìkúnlẹ̀ àbíamọ ò ibo náà ti fẹ́ bẹ̀rẹ̀ ibo náà fẹ́ parí ẹ̀ sí sọkàn náà bá ṣàánú wa ẹ̀kọ́ lálẹ́ lè jẹ́ fún gbogbo àwọn òbí tá wà lórí Alesta TV tá a máa gbọ́ prógráàmù yìí bóyá lẹ́nìí bóyá lọ́la ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fi sùúrù sí o ṣẹ́rí nǹkan tó ṣì wà níwájú wa tó wà wájú àwọn ọmọ wa ó ju nǹkan tá à ń wò lénìí lọ o kọ́nà bá ṣàánú wa kọ́nà má jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ gbé àdẹ́káwa náà ká nítìẹ́ lọ́rùn èlé tuntun bá wà lọ́wọ́ wa ká ṣáà máa ṣe alihamdulilayi ká máa dúpẹ́ fọ́lọ́run tó bá yá tó bá pẹ́ àsìkò tiwa náà ó máa kàn wá àsìkò wa máa kàn wá wọn níran mẹ́ta ò kì í tòṣì ẹ jẹ́ ká train àwọn ọmọ tá bá train àwọn ọmọ wa tí sísá Bọ́lájí ké TikTok mi ó ti kíkì wọn out mo dẹ̀ fẹ́ sọ pé ẹ jẹ́jẹ́ káwọn bàbá Kánò súré sọ̀rọ̀ náà kó tó di pé torí ẹ̀mí ní nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ wọn lò mo fẹ́ sọ o mo gbà tẹ́ ti sọ mo kàn wó pé ẹ jẹ́ àmà wò bóyá ó ti múùfù lọ sẹ́yìn ni mo ṣe wò pé káyọ̀ mo rí pé ó ti kíkì wọn out so ìyá nẹ́tíwọ̀kì yẹn ni mi mọ̀ bí á nẹ́tíwọ̀kì kására jẹ́ kására gan náà gbádùn torí èmi gan mo gbé kására gan wọlé èmi mo gbé wọlé mo tún ń pè àwọn ustaz mo ti ń tún wọn gbé padà káwọ ohun tí ó bí ṣe ń switch sórí MTN ni mò ń switch sórí Glo so ustaz tí wọ́n ti tún wọlé padà bóyá ká gbọ́ nǹkan fẹ́ sọ torí ìsìlàkọ̀ mú fúlọ́ká network. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa alaikum salam. Tẹ́ bá ti wọlé bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ àwọn èèyàn ti kọ̀ fẹ́ wọlé. Ṣẹ́rí tẹ́ bá kàn dákẹ́ tẹ́ bá ń wẹ̀ yín gọ́mọ̀ lùbí tẹ́ ń gbé. Kí òde má bá yín máa gbé yín lọ gbé yín bọ̀. Tẹ́ bá ti wọlé ẹ̀sìn straight. Tó ẹ má bínú o mi ń gbọ́ anything nínú gbogbo prógámù tòní mo kàn wà lọ́kì láti rí gbogbo mi wọlé mi. Ẹ wo lórí YouTube tí bá download ẹ má worry má download ẹ sórí YouTube àtòrí Facebook ẹ wò ń bẹ̀. Gbogbo anything lórí gbogbo in fact orí fóònù ya landlady ó kàn follow comment yẹn ni kò ṣe pé wọ́n ń gbọ́ anything kò gbọ́ anything nínú gbogbo tí wọ́n sọ ó kàn type ó ń follow nǹkan táwọn èèyàn comment yẹn so kò ní jẹ́ kí n lè sọ anything ẹ má bínú. ẹyẹ ṣàkó máa follow comment bẹ́ẹ̀ ṣe ń follow comment yẹn ṣe gbọ́ àtọkọ àtìyàwó yìí ẹ ṣeun o so èyí tẹ́ ẹ gbọ́ tó ti wà ń bẹ oyè ẹ máa bá wa dá sí. Ẹ kálẹ́ gbogbo lé o ẹ kú àtàárọ̀. Ẹ káàbọ̀. Ntí mọ́mì tó sọ lé ní iye ẹ̀kọ́ ńlá ni o tèmi kàn máa sọ fáwọn èèyàn wa ni pé kí a máa ní sùúrù gbogbo nǹkan láyé bẹ́ẹ̀ ni ní tí àbá gbé wá lálẹ́ yìí ẹ̀kọ́ ńlá ni ìtí màá rí fáwọn èèyàn wa ni pé ká máa ní sùúrù gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò kí ẹ má kánjú ju àsìkò ẹ lọ because téèyàn bá ṣe kọjá ìyá rẹ̀ tó kánjú jù nítorí máa pa àṣẹ náà ló ṣẹlẹ̀ ní tó ṣe síbẹ̀ lọ́wọ́ mẹ́rin ẹwọ́ bóyá ṣe nísìnyí gbogbo tó ṣe ṣẹlẹ̀ ẹ̀wò bó ṣe rí so kéèyàn máa ṣe sùúrù gbogbo nǹkan ló nígbà àti àkókò God time is the best téèyàn bá ti ń ṣiṣẹ́ kó dẹ̀ máa gbàdúrà àkókò tẹnìyàn á dé fún lásìkò tó tọ́ bọ́n téèyàn bá fi wàdùwàdù lọ ṣe nǹkan tí ò tọ́ tó máa padà ẹ̀ńdẹ̀ ló ẹ̀ńdẹ̀ ẹnìyẹn ń sìn so tí mi máa sọ fún gbogbo lé ní ẹ jẹ́ ká máa ṣe sùúrù gbogbo táwa ń ṣe àtàwọn òbí náà ká máa fi sùúrù sí odò ò lè nísìnyí ò bọ̀ at the end of the day pẹ̀lú sùúrù àti àdúrà gbogbo ẹ̀ máa padà dé náà ni tí mo máa sọ fún gbogbo lé bàbá àṣewẹ́rẹ́ náà wọ́n dẹ̀ ṣeun wọ́n ṣe tán mú ìrírí wá fún wa lójoojúmọ́ wọ́n ṣe wọ́n máa pẹ́ fún wa o àní fi wọ́n ṣàwátì o. kò rí pájì àwa ti wọlé ṣáàjì àwa gbọ́ ní ìtẹ̀lé. Hello mà ẹ̀ka lé mà. ẹ̀ka lẹ́ bẹ́ẹ̀ lára. A dúpẹ́ Ọlọ́run ṣeun ẹ kú ètò mà. ohun
ohun yín gan tẹ̀ tí sound better. Ó ti yàtọ̀, mo ti ń fohùn jọ ya kọ mi bọ̀ díẹ̀díẹ̀. Ẹ ti ń jọra wa bọ̀. Ẹ pẹ̀lẹ́ grandma. Yes ma, ẹ ṣeun. Ẹ kú ètò ma o, bàbá ṣeun o, wọ́n kú ojoojúmọ́ wa. Ọpọlọ bàbá ò ní jọba, ẹ̀mí wọn gùn fún wa ò lágbára Ọlọ́run, á rí wọn pẹ́. Alesta TV ò ní bàjẹ́. Gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ ṣe sọ̀rọ̀ lọ, sùúrù lọ̀rọ̀ wa gbà o. Ká máa ṣe sùúrù lérè, ká má jẹ́ pé Ọlọ́run ṣògo kíákíá ni. Torí pé kò sí nǹkan tí èèyàn bá fi sùúrù sí láyé tí máa ń bàjẹ́. Yóò jiná tí yóò sì tún dálẹ́. Èèyàn ní lè jẹ́ wàràwàrà. Torí pé àṣẹ Ọlọ́run nìyẹn. So gbogbo ohun tá a bá ń ṣe ká máa fi sùúrù sí, especially àwa òbí, especially àwa ìyá, àwa obìnrin. Ká jẹ́ abiyamọ, ká má jẹ́ abiyagbà. Nǹkan tí mi kàn fẹ́ sọ nìyẹn. Alesta TV ò ní bàjẹ́ ọlágbára Ọlọ́run. Iléeṣẹ́ wa ò ní jóná pẹ̀lú ògo Ọlọ́run, a ní pẹ̀dín. Gbogbo apátápátá tá a sì wà ní Ọlọ́run ní fi Alesta TV bú wa. Kò ní fi àwọn náà bú àwa náà lágbára Ọlọ́run. Ọlá mọ́ṣá aláwùlá kùwátá ilá bílá alìyíláàzì. Ẹ̀kọ́ ńlá ni talẹ́ yìí o. Wàláì. Ẹ̀kọ́ ńlá ni o. Mọ́mì ẹ̀kọ́ gidi, ẹ̀kọ́. Hello ma, ó yá sọ̀rọ̀. Hello ma. Yes. Àbẹ̀kẹ́ ló fẹ́ kí yín pé ètò. Ọkọ mi, that's my number 1 fan. Ọmọ mi olówó olóko mi. Àbẹ̀kẹ́ Adé. Hello ma. Ọmọ how are you, my darling? Fine ma, ẹ kú ètò ma. Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ tó Àbẹ̀kẹ́ kí lórí kọ́nú ètò alẹ́ yìí? Sùúrù. Sùúrù nìkan kan kí ló tún bí fún àwa òbí tá a bí yín kí lórí fún wa ń bẹ̀ tó yẹ ká máa ṣe. Okay, mo rò pé kí àwọn òbí kán máa ṣe sùúrù pẹ̀lú àwọn ọmọ, kán má wà too fast to judge, kán máa listen sí nǹkan táwọn ọmọ wọn bá fẹ́ sọ. Exactly. Mo ṣe wọ́n kọ́ mi. Torí àwọn òbí tá a bá ní sí ọmọ mi ti sọ the right thing sùúrù. Ẹ wò ìyá yẹn sí díẹ̀ ló fi kó bá àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin. Àwọn ọmọ yẹn kọ́ ló ṣẹ̀. Bóyá kémi wá bẹ̀ lọ́bọ̀ àlè sọ fọ́dọ̀ bí kò ṣe dájọ́ ni. Kúrò èmi fẹ́ ní. Bẹ́ẹ̀ni. Ìyá yẹn ni Ọlọ́run bá fìyà yẹn jẹ. Ìyá yẹn ni ò bá máa jalè kí. Ìyá yẹn ni ò bá dá táṣìírí ẹ̀. But àlè sọ fọ́lọ́run ó ṣe dájọ́ ẹ̀ torí ọba òun ló ṣe mọ̀. Mọ́ yẹ ṣáà ó ṣe wọ́n mọ́ mi. Ẹ wo bí ìyá yẹn kí ó ṣe bá jọ́ la àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin jẹ́. Ẹ wo ọmọ torí ọmọ mi à máa jalè. Ó lè má jẹ́ fẹ̀ẹ́nu ọmọ tí ń jalè yẹn. Àkọ́kọ́ tí ìyá ti lọ ṣe. Àwọn ẹni tó dẹ̀ ń ṣe oògùn yìí fún wọn. Wọn ò ní béèrè pé ṣé ká ní oògùn yẹn dẹ̀ yín ò ṣe wò ó pẹ́ni tẹ́yìn lọ ṣe lọ́dún. Tó máa gbénu ilé ahoro ilé tó máa dọ̀tí. Ẹ̀yin ò ṣe wò ó pé kí ní tẹ́ni yẹn gan ò ṣe fúnra rẹ̀. Ó ṣe fún gbogbo àwọn fámìlì ẹ̀ kọ́dọ̀ lọ́wọ́ kọ́dọ̀ lọ́rọ̀. Àbí kò fẹ́ lówó ni. Wọn ò mọ̀ yí pé kò sí ní tó ń jẹ́ àdọ́gbọ́n sí i. Wọn ò mọ àwọn tó ń ṣe fún wọn gan sáwọn gan ti rí. Bẹ́ẹ̀ni, ṣé babaláwo tó ṣe àbáfà tó ṣe ṣé kò fẹ́ lówó ni. Ibì kan bẹ́ẹ̀ bí wọ́n ń pè nílùú Ìbàdàn táwa yìí, ìjọ́ tí mo lọ bẹ̀ lérí ìfẹ́ dárúkọ àdúgbò yẹn, mo wá ọ̀rẹ́ mi kan lọ ni, ọ̀rẹ́ mi yẹn ó dé láti sáìdì ọ̀dọ̀ yín yẹn ló ti wá. Ẹgbà tí mò ń lọ báyìí inú mọ́tò lẹ́nìkan wá náwó hòtẹ́ẹ̀lì yẹn sí mi, wọ́n ní ilé àwọn ìyá àwọn táwọn wí yìí, torí orí afẹ́fẹ́ la wà kí má máa porúkọ wọn. Wọ́n níbi tó ti ń pàdé, wọ́n ní joint tó ti ń pàdé, tó ti ń ṣe meeting lórí wọ́n tiẹ̀ ní wọ́n lọ èyí tí ò tiẹ̀ tí mọ̀ nǹkan kan nínú ayé gan ọ̀yá yẹn gan náà introduce ẹ̀. Àwọn obìnrin àwa ìyá à ń fast jù, à ń gbé tí ò yẹ ká gbé láwọn ọmọ wa lọ́wọ́, à ń gbélé wọn lọ ojoojúmọ́ náà dẹ̀ ń lò wọ́n kọ́ lọ́ máa jẹ àwọn ọmọ wọn rí kọ́ rẹ́ èèyàn burúkú kọ́ wọn ni ojoojúmọ́ náà ń lò wọ́n. Mo ti wà níbì kan rí tí mo rí obìnrin kan tó ń sunkún pé ẹjọ́ ẹ gbà mí, ẹ bá mi sọ fún bàbá Bashiru kọ́ lọmọ yẹn ń jẹ́ ni. Kí ló ṣe? Ó ní Bashiru kọ́ṣẹ́ tailor lẹ́yìn tó parí secondary school. Bàbá ẹ̀ fúnra ẹ̀ lọ́ba ní tailoring yẹn jẹ́ odò tó fẹ́ máa make owó. Ó wá fà lọ́dọ̀ àwọn pípù yẹn. Àwọn tó máa ń gbé Ìbàdàn nínú wa ti mọ ibi tí wọ́n wà lẹ́yìn Ìbàdàn Apẹtẹ. Ó wá fà wọn lọ Apẹtẹ, fọmọ yẹn lọ Apẹtẹ. Ó ní kí wọ́n lọ kó bóun kọ ní sẹ́tàn wí. Mo wá ní ẹ gbà mí, ṣé wọ́n máa ń kọ́ṣẹ́ tibítibí ni? Wọ́n náà ń kọ́ o. Ọlọ́run ṣàánú mi o.
so àwọn obìnrin aníṣẹ́ ṣe especially àwa ìyá ká jẹ́ good role models fáwọn ọmọ wa ká dẹ̀ máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn láti ilẹ̀ láti kékeré kó máa mọ̀ bẹ̀rù Ọlọ́run kó máa mọ̀ nípa sùúrù ètò wá jẹ́ Christian. ẹ̀kan tí ronú lọ nígbà tí òun ṣe pé yìí ni èyí tí àkọ́ni Ṣákìrà ẹlẹ́jà tap wọ́n sí mbẹ̀. Mummy, tap o gbogbo lóye tap. ṣé ọmọ Ṣákìrà Ẹ máa tap lọ. À ń tap o. ṣé ọmọ Ṣákìrà gbogbo yẹn tap Mummy ẹ má èwo jà hà wọ́n mo lọ. ṣàmì kanlẹ̀ ni. tó Mi yẹ ò mọ Ọlọ́run àwa orí náà náà. lù àwọn. Ó lágbára ni. ẹ̀mí kanlẹ̀ ẹ̀ tí ẹ̀ tap ọ̀rọ̀ Ẹ yìí tap o ẹ dákun o. ẹni pé bí n bá yọ̀gò lójú màá tún ṣe àlè mọ́ mi lórí Tap ó yá. màá ti mọ́ mi bíi bọ́tù mẹ́rin ẹni pé màá tún yọ̀gò màá tún wò pé mo kàn ń ṣe báyìí màá tún ṣe báyìí Ó yẹ ká gbé lọ 40 like o. ẹ mọ̀ yí pé ẹjọ ẹ bá wa dọ̀bù táàpù o èmi ọwọ́ mi bẹ́ẹ̀ ó wà pé Tap ó 40 like o. ó yẹ kó lè wọ̀ ọ́ já máa tap lọ. níbi kankan àwa kọ́ ni Ṣákìrà alẹ́ Ṣákìrà ní Ó káfà 40 like. kò sí kankan tí Ṣákìrà lè ṣe báyìí àfi tọ́lọ́run bá kó yọ Ọlọ́run nìkan Ọlọ́run á kó yọ. Ọlọ́run ni Ọlọ́run ló lè kó Ọlọ́run yọ. kò yọ. láyé pé Ọlọ́run nìkan ló wọ́n máa lè lọ yọ. tọrọ àforíjì ipe kò sí tọ́lọ́run kò lè ṣe mo dẹ̀ rántí kó máa sọ pé ká ló mọ̀ ni ọ̀rẹ́ tó lọ bá tó ní kó mú un lọ Ọlọ́run ni ò bá ti gbọ́kànlé rántí bó sọ pé àwọn àyà kan wà téèyàn lè máa kébù bá fẹ́ kọjá máa tà àwọn àdúrà kan wá kàn Bẹ́ẹ̀ni. ní Ọlọ́run ó gbàjẹ́ wáyà nídìí láti lọ ṣoògùn Wọ́n gbọ́dọ̀ má tẹ̀. Wọ́n ń tẹ̀ ní sà wọ́n ń tẹ̀ ní mà. òun náà ni wọ́n ẹ bá wa dọ̀bù táàpù Wọ́n ti wọ́n ti Àwọn ọlọ́jà bẹ̀rù wọ́n ti kò ń tẹ̀. bìlífù pé táwọn bá ti tẹ ẹ̀bọ̀ ṣọ́bìlì pé yẹn ní agbára Ọlọ́run lọ ni kò ságbára mọ́mì kọ́lọ̀ ń ṣàánú wa Wàláì. ṣẹ́rí kan tó wà láyé ń sìn wọ́n ti bìlífù pé táwọn bá ṣọ́ra ti ni tẹ o ni. ṣẹ́rí tẹ́ bá wọnú àwọn ọjà yẹn lọ Ọlọ́run á jẹ́ Ọlọ́run agbọ́n. dáríjì mi o ṣẹ́rí àwọn ìyá lọ́jà kọ̀ọ̀kan wọ́n yẹn ròyìn o tẹ́ wọ́n bá ròyìn dé o. ṣọ́ọ̀bù wọn tẹ́ bá dé ṣọ́ọ̀bù àwọn ìyá lọ́jà yẹn tẹ́ bá kí ajé kú ìkàlẹ̀ subhanallah kéèyàn béèrè history wọn in fact èèyàn rí oríṣiríṣi especially iṣẹ́ tún rí nílùú tí mo wà yìí. Ìbàdàn ọlọ́jà kan báyìí wà nìbàdàn tí tó bá sọ orúkọ ọjà ẹ̀ máa rántí ọjà tó popular nìbàdàn yẹn wọ́n ròyìn pé gbági wọ́n ní èèyàn méje nú àwọn mẹ́wàá tí ń bẹ̀ Oríṣiríṣi ni ẹ̀. wọ́n ní aṣọ 200 yards náà fi ń ránṣọ Ó kọ́nẹ́ sí. aṣọ mọ̀lẹ́ nìbàdàn Hey. gbági market. Gbági nìkan kọ́ mà. Ẹ wò ó gbági nìkan kọ́. Everywhere ni wọ́n wà báyìí o. Everywhere ni. Èmi ti bẹ́ẹ̀ gba ṣọ́ọ̀bù Everywhere ní ni o. ọjà Àwọn tó ń ta Bàdàn. ọjà àti ẹ̀gàn wọ́n ń ṣe bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ mà? wọ́n ní oúnjẹ tó rà jẹ́ ń tún sí ìtàn kọ́lọ̀ ń ṣàṣẹ àwọn tí ń sọ oúnjẹ Ọjà kan bẹ. Exactly. ẹ̀fọ́ ní sítórì kan Àwọn yẹn ti pọ̀ wọ́n yẹn ò lè má tẹ̀. ìyá ọmọ ìyá tó ní ìyá òun ní òun láti wá ọmọ ìyá lòun wà lamẹ́ríkà ìyá òun lòun láti wá gbé iṣẹ́ tó ń ṣe ìlú sẹ́yìn ìyá ọmọ ìyá tó ní ìyá òun ní òun láti wá ọmọ ìyá lòun wà lamẹ́ríkà ìyá òun lòun láti wá gbé iṣẹ́ tó ń ṣe ìlú sẹ́yìn ìyá ọmọ ìyá tó ní ìyá òun ní òun láti wá ọmọ ìyá lòun wà lamẹ́ríkà ìyá òun lòun láti wá gbé iṣẹ́ tó ń ṣe. Ẹ ṣeun mà ṣẹ́rí ẹjẹ́ ìṣúré sọ fún yín mo ṣe story yẹn lórí Facebook ọmọ ìyá Amẹ́ríkà ló ń gbé ìyá ẹ̀ wá pé pọ́ láti máa bọ̀ lé kóun wálé fún kíni ìyá ẹ̀ ló rán lọ Amẹ́ríkà o owó pẹpẹ soup ìyá ẹ̀ máa ń tọ́ tí ẹja àrọ̀ ní mọ́ ń tà àṣẹ ẹja àrọ̀ tí ìyá ń tà ó ní ohun tí ìyá máa ń fi sí ìyá ti gbàgbára ni ó wá ní pé nínú ẹgbẹ́ wọn sọ fún pé ọmọ ẹ̀ ó láti wá òun báwo òun tó wà ní ìlú òyìnbó pẹ̀lú ọkọ kí ló fẹ́ tẹja àrọ̀ fún owó ọlọ́kọ̀ láti wá gbé Nàìjíríà wọ́n bá fàáfàáfàáfà ó bá yá nìyá bá jẹ́wọ́ pé ìyá náà ní pé tí ò bá wá ìyá ẹ̀ máa kú ó bá wa irú ẹjọ́ ò làwọn fẹ́ dá èmi rò sí mi pé bí ìyá bá bá kú wọ́n kú bí ìyá ti dàgbà ìbádùá náà ni pé kọ́mọ gbẹ ìyá
kó sọ fún ìyá ẹ̀ pé kí ìyá ẹ̀ kú ńgbà sì ni abáhùn gbé wá sórí kíní èmi ò sọ pé kí ìyá ẹ̀ kú lórí gbà mo ń ṣe ṣó o bọ̀ǹtẹ̀mí sọ fún nìyẹn mo ní ọ̀rọ̀ yìí ò lè sọ fún ìyá ẹ̀ pé kí ìyá ẹ̀ lọ kú Alice oníwájú òkẹ́yìn ẹlẹ́yìn òṣìwájú ni ẹkúkú mèmí òótọ́ ni mo gbé dání mo ní ìwọ ló rán yẹn ṣẹ́ ìwọ kọ́ ló rán yẹn ṣẹ́ mo ní ìyá ò bá àrùn ẹ wá sí Amẹ́ríkà Ọlọ́run ti lóòdà Amẹ́ríkà ni in tí ò ń yé many people Ọlọ́run ti ní ọmọ ìyá ẹ̀ máa wá sí Amẹ́ríkà bí ìyá ò rán wá ọkọ tó fẹ́ ó fún ẹ̀gbọ́n lè ní luck àìmọ̀ èèyàn tó jẹ́ pé lottery láti Nàìjíríà not win lottery ọgbẹ́ green card délùú yìí ni àìmọye mo ní kó sọ fún yẹ̀bẹ̀ ńgbà tá a dẹ̀ gbé wá sórí show àwọn èèyàn kàn ní kó má lọ gbà o torí ó mì pé tí ìyẹn náà bá gbà torí kíyà má kú kíyà lè wà láyé kí ni garanti pé tó bá tún ní ọmọ tí sísà yẹn tún bí tún ní kí ni wọ́n á tún mú pé òun náà tún láti máa ṣe wọ́n ní then ẹ wá mọ the funniest part gbogbo àwọn tó máa lọ ń jẹ pepper soup lọ́dọ̀ ìyá yẹn tó lọ mu ọtí ń bẹ̀ wàláì wọn kì í mọ bó ṣe ẹni tó bá ní ilé ó máa ta ilé ẹ̀ ó kàn máa náwó fún ìyá yẹn ni ó máa kàn máa náwó fún ìyá yẹn ẹni tó lówó kò ní lówó mọ́ ọ̀dọ̀ ìyá yẹn ṣáá ó dìgbà tó bá ná owó ọwọ́ tó kójú wọn tó dá àwọn míì àtúwá jẹ́ níjẹ́ ọ̀dọ́ fẹ́ ṣe yẹn dà ń bá ya sọ yẹn fún pé ní kí ìyá ẹ lọ kú ẹ sì ṣòkú kò jù bẹ́ẹ̀ lọ ni yóò bá pimọ lórí ìyẹ́ so ẹ lè on tap padà o torí ká kàn tún sọ̀rọ̀ bí fún bí ìṣẹ́jú 5 kan ká fi gbé kú olẹ̀ mo kàn tún ní kí n tún rán yín létí story yẹn ni àwọn tó bá ti ń tẹ̀lé mi ti pẹ́ bẹ́ẹ̀ bá rántí pé mo gbé story yẹn wá lórí Facebook. Mọ́mì mo rántí story tẹ̀sán yìí náà lọ́dún lọ́lọ́ ṣé ó ti ó bá yìí ẹ̀ náà. Of course ìlú Ìṣẹ́yìn wa yìí náà ló ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni ṣe rí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ṣe rí nínú àwọn ọjà yẹn téèyàn bá wọbẹ̀ ṣe rí even àwọn alátàwọn ní provisions gbogbo àwọn ìyá alájẹ nǹkankan tó wà ńbẹ̀ àwọn ọlọ́dẹ ẹbẹ̀ tó ń ṣọ́ ọjà yẹn mọ́jú àwọn náà lè ròyìn tẹ́lómi máa ti shop tẹ́ pé lálẹ́ báyìí màálù dúdú náà máa gbé wọnú ọjà subhanallah. bẹ́ẹ̀ ni ẹ parọ́. wọ́n rí mọ́lẹ̀ ló yẹ. wọ́n rí mọ́lẹ̀ ló yẹ ni. ló yẹ. wọ́n bá lè máa tà ní mọ́mì. tẹbí màálù dúdú láàrin abẹni tó mú odidi èèyàn wá síbẹ̀ tó wá rí mọ́lẹ̀. exactly big market máa ń ṣe ń bẹ̀ o. mọ́mì ẹ wò mẹ́wàá ń ṣẹlẹ̀ o kọ́lọ́run ṣàánú wa àní kọ́lọ́run bá máa ṣọ́ wa wàláì. ṣe rí nǹkan tóbìnrin yìí ṣe ní ìrírí ayé tá gbọ́ lálẹ́ yìí ó ń ṣẹlẹ̀ bọ́ ibo náà ni wọ́n fi àdàgbà ètò ẹ̀rọ sí orí àwọn ọmọ náà ni. bẹ́ẹ̀ni. àwọn ọmọ náà náà ń forí kó gbogbo nǹkan tá à ń sọ yìí kọ́nà má jẹ́ káwọn ọmọ wa kọ́ jẹ̀yà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí. nítorí pé àìníṣòro ló mú ẹlòmíì ṣe nǹkan yẹn ẹlòmíì tún ṣì ń rí jẹrí mu o bọ̀ àìnítẹ́lọ́rùn pé mo fẹ́ ẹgbẹ́ mi raṣọ 20 million mo fẹ́ raṣọ 20 million ẹgbẹ́ mi raṣọ 10 million òun ló ń sún most of them tẹ́ bá rí gbà yà lágbájá ẹ wò gẹ́ẹ̀ kan wà ní ọjà kan mi ní dárúkọ ọjà yẹn bọ́jà yẹn súnmọ́ wa ń bì báyìí gẹ́ẹ̀ yẹn nígbà tí mo bẹ̀rẹ̀ provision ó ti ṣe díẹ̀ gẹ́ẹ̀ yẹn náà ó wà ní ọjà ó ń ta àwọn sweet dozen price tí bá sọ fún yín pé lady yìí nìsín ó ti wà ní ọjà ó ń ta àwọn sweet dozen price tí bá sọ fún yín pé lady yìí nìsín tí bá sọ fún yín pé lady yìí nìsín ó ti ra upsets mẹ́ta sínú ọjà bẹ́ẹ̀ ni mo sọ fún yín láàrin ọdún mẹ́ta ó ra upsets mẹ́ta sínú ọjà lórí súwìtì bẹ́ẹ̀ ni tó fi ṣe warehouse sweet lórí carton bẹ́ẹ̀ ni mo sọ fún yín èrè 500 lórí carton kọ̀ńténà ló lò ó ti di ọlọ́sì ẹ̀ nísìn gbogbo ilẹ̀ dẹ̀ jọ ń ta nǹkan kan náà ilé mélòó lẹ́yìn ti kọ́ èyí náà ti kọ́ tó bíi 40. inú ọjà làwọn wà àdúgbò làwọn wà ọba ìgbà yèmí máa rajà lọ́wọ́ wọn mọ́mì àmì àdúrà lẹ ṣe fún mi o àdúrà lẹ ṣe àdúgbò làwa wà inú ọjà bọ̀ ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń ní ọjà dáadáa so èmi máa bára jà nígbà yẹn
mo tẹ́rù tó lè débẹ̀ rajà mọ́ mo jápa ẹ mo nà ó jápa ni o upstairs ńláńlá kì í àwọn ṣe oní 50 upstairs carton ló máa lọ bẹ̀. kọ́kọ́ o àwọn shopping complex bíi 3 ló ti rà sínú ọjà nísìnyí ọmọ kékeré táwọn èèyàn bá ń sọ̀rọ̀ wọ́n ti kojú bọ́ tí òyìnbó kojú bọ̀ ni. bẹ́ẹ̀ ni àwọn èèyàn tún máa ń sọ ní sọ pé kò sẹ́ǹdẹ̀ èèyàn kò tiẹ̀ wá fi bògán pàápàá kẹ́túbọ̀. ẹbẹ wọn ń pẹ́ ẹ lọ notice ẹbí wọn ń gún. wọn kì í pẹ́ o wọn kì í pẹ́ o ẹ wo àwọn ọmọ mọ́mì orí àwọn ọmọ oríṣiríṣi bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni orí àwọn ọmọ ni gbogbo kinní yẹn máa wá ń dalẹ̀ àwọn ọlọ́mọ á máa jẹ ìyà nǹkan tí wọ́n pa ẹ̀. ìyá àbèjì ti wọlé ìyá àbèjì ẹni dẹ́fẹ́ sọ ní ká tó palẹ̀ mọ́ ètò. èmi ti ẹ̀ ń ronú ìfẹ́ ni mò ń wà múra ìyá àbèjì. ìyá àbèjì ò mọ̀ pé òun ti wọlé o. ọmọ mi ni mò ń gbọ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ìbí ọmọ granddaughters bí kò fẹ́ kí n gbóhùn àwọn ni ó tó jọ́ mẹ́ta. Ọlọ́run á ṣàánú wa o mo rò pé pẹ̀lú gbogbo èyí tá a ti gbọ́ yìí oníkálukú ti di tiẹ̀ mú ó ti dòdòdó mú. Oh, it's Betty. How are you? Let's Betty come in and say hello. Let me first follow her back. I saw her and I was like, okay. Àwọn sister Bọ́lájí ẹ̀yin tẹ́ join wa ṣe Betty ni. Okay. Yes, that was Betty. Let me get her in to just say hello to us. She's probably gonna speak English. Betty is most of our age. She's an agent on Popo. For any of you that wants to have a Hello, everyone. Hello, Betty. It's afternoon here, but good evening. Hi, how are you? Good evening to you all. You're welcome. Welcome. So, thank you. So, how are you doing? I'm very well, thank you. I'm just trying to tell my people about you. If you guys don't have Popo app, go ahead and download it. Betty is an agent there. She will put you guys through. That's another app. It's more like TikTok, but it's easier. If you go out on live or whatever, you get some points, which eventually you could withdraw and you make some money. I will tell you guys about it. I will upload, I'll put some pictures, put Popo, then I'll put Betty's ID. She's an agent. After downloading it, and then you do the verification, they verify that you're actually human and not just a robot. You will go, you need an agent. So I will give you Betty's number. Or for anybody that's interested, come inside my WhatsApp. My WhatsApp number, it's all on my social media platform. I will give you guys Betty's number. I made a video of how to download Popo and stuff, but I just don't know if I could post it on TikTok. So that is what I don't know. I might not. Or if anyone that's interested, come to my WhatsApp and send the video to you guys. He already has Betty's ID number, how to download it, and she'll put you guys through. You can go there to make extra change for anybody that's interested. So you're welcome, Betty. Thank you very much, Alish. Welcome. So I'm just So everyone, please go to Alish WhatsApp and download the application using the links that she will put there. Anybody that's interested, just come to my WhatsApp. Tell me, I'm interested. I already did the video. I screen record. I'll, step by step with Betty's ID. So just come to me because I'm on here. I might be violating what they are competitors. So come to WhatsApp. Yeah, you are right. To you guys, I already put a Betty's ID, agent ID number on there. Just come to me. Betty is one of us. She's from Ethiopia. She's our sister, so yeah, we have to support each other. Thank you very much, dear. So I will send the link to your WhatsApp and tell them to download the app using that link, okay?
Okay, yes. Can you do that? Send the link to me too. Yeah, besides the video that I make, it'll be much easier that way as well. All right, so Thank you. Betty is among us. She doesn't understand our dialect. I was speaking in Yoruba language. Luckily for us, we, about to end the program. Hi, hello. English, so she could understand that. I hope we all learn from today's program, today's true life story, that it's better to wait for God's time and work hard. Same like this, Popo, you could be making some point instead of trying to get a quick money. Quick money is not going to get you anywhere. Look at the end result for this sister. Her kids now is in trouble. Yeah. She herself is in trouble. So it's better we don't do that. Let's pray. If you are a Muslim, pray to Allah. If you're a Christian, call unto God, Jesus Christ. And, eventually, we will get what we needed. Slow and steady win the race. So I appreciate everyone. Thanks to everyone that, gifted me on this live program. I appreciate you all that contributed to the program by calling in, by giving us your own story or experiences that you have in life for others to learn from. Because the purpose of this program is for us to learn from why other people failed or what makes them fail. So we could learn from, and for people that succeeded in life, what do they do? How did they do it? What did they do different? So for us too, to grab from, whatever their success story, so we could be successful as well. So I appreciate everyone. Thank you. Same time every day, 7:30 p.m. Niger time. Join me Monday through Friday on TikTok. And on Saturday, we go live on YouTube, 7:30 p.m. Niger time. I'm also on Popo Aleshta TV. And then if anybody join me, you want to be doing live on Popo or do other things, just come to my video. Betty will, is best. Agent, I'm too busy to be doing agent or do all of that. But Betty will put you guys through. So thank you. I appreciate you. I'll see you all tomorrow by the special grace of God. Thank you. Thank you all. I love you all. Bye for now. Bye-bye. Bye-bye.